Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Mo tún ti lọ grab ẹ wá, but mi ìfẹ́ rojọ́ púpọ̀. Ẹ̀yin bàbá ẹ ṣé o, ẹ kú àdúró tí o, ẹ kú àtìlẹ́yìn, ẹ kú bí mo ṣe ń gbé wá tẹ́ ẹ hàn, ojú òní tìyìn, ẹ ní ọ̀wọ̀n kùn, ẹ ní mọ̀ọ́ṣì, ẹ ní mọ̀ọ́yà, ẹ wá jọ gẹ́gẹ́ bí ìṣe wa àti àṣà wa. Ẹ̀yin tí Lady K bá ṣẹ̀, ẹ má bínú sí mi, ọmọ yín ni mo jẹ́, màá máa sọ gbogbo ìgbà. Tí n bá ṣẹ̀yìn ẹ má bínú, ẹ̀kọ́ lèmi ń kọ́, ẹ jáwọ́ kọ́ ṣe rere la ṣe ń kẹ́kọ̀ọ́ lára yín, lèmi ṣe ń kẹ́kọ̀ọ́ lára yín. Gbogbo ẹ̀yin tí bá ti gbé program yín wá, mo ń kẹ́kọ̀ọ́ lára yín ni. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ má wá gbàgbé o, ẹ̀yin tẹ́ wà ní tẹ́ ń wò wá, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ má bóyá comment section. We are not here to make any violence. We are not here to harass anybody. As I always say all the time, we are just here to learn one or two things. And we are here to analyze. We are not here to bully anybody. We are not here to harass anybody. Nothing like harassment in my platform. Nothing like bully in my platform. Nothing like fracas in my platform. Nothing like curse, epe, in my platform. Just to learn one or two things from all this show. That is why I'm bringing it here. And each time tí bá ti gbé program wa, nǹkan tó bá ti sọ nínú program ni màá fi ṣe topic. Mi ò ní fi kún, mi dẹ̀ ní yọ kúrò, mi ò dẹ̀ ní wúkọ́ sí. Mi ò ní wúkọ́ sí. Mi ò ní wúkọ́ sí. Nǹkan tó bá ti sọ níbẹ̀ la máa yọ topic ńbẹ̀, la máa kọ sí. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, mo rọ̀ wá, gbogbo ẹ̀yin tí máa wá ṣe ẹ má bínú. Ọmọdé ò mórí jẹ kó má ra lọ́wọ́. Ìyá mi náà ni gbogbo yín, bàbá mi ni yín. Ojú òní tí wà, ẹ jẹ́ ká súnjọ débẹ̀, ẹ jẹ́ ká lọ kẹ́kọ̀ọ́. Ṣé tá bá ṣe ń kẹ́kọ̀ọ́ lọ, a máa ju fídíò. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lodge sí apartment tó wà padàdà ní Nàìjíríà, best apartment. Mo lè pè ní best apartment because 24 hours light wà, 24 hours internet wà, security, everything ó wà ńbẹ̀, and it's just 2-minute drive sí International Mohammed Airport. Ṣé rí pé ó wà pàgọ́? So gbogbo ẹ̀yin tí ẹ bá ní interest síbẹ̀ yẹn, ẹ gbá mi láago, ojú òní tí wà mí ní wá yín tí láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan, ire o. Lizzy kò jẹ́ ọmọ burúkú kan ni. Ó ṣe jẹ́ gbogbo àwọn Godmother Fayat gbogbo ló ń bájà. Ó rí pé orí ẹ̀ ò pé Lizzy. Ọba ńlá Godmother Fayat ni o, ìyá ọmọ ẹ̀ ó bájà. Yínká Olóko Godmother Fayat ni ó bájà. Orí ẹ̀ ò pé o Lizzy, orí ẹ̀ ò pé o. Ìwọ máa kọ́ bá wí, orí ẹ̀ ò pé o Lizzy. Wọ́n ti fìjà ṣe ẹ́, ebi ò dẹ̀ blame ẹ. Nǹkan tẹ́mi máa ń sọ ni pé ìyá tó bí Lizzy Anjorin, àdúgbò tí ó wà, wọ́n mọ̀ ń bẹ, ó máa ń jà káàkiri àdúgbò ni. Mo ò ṣeré o, o lè rò pa àràbù ni. Òun ló jẹyọ lára ọmọ ẹ̀ yẹn. Gbọ́ mi, òun ló jẹyọ lára ọmọ ẹ̀. Nǹkan tẹ́ ẹ̀ ń rí yẹn, ẹ rí ẹ mọ̀, ẹ rí nígbà tí ìyá ẹ̀ ń display. Òun lẹ̀ ń rí lára ọmọ. Anyway, ẹ jẹ́ ń lọ sí ọ̀rọ̀ Lizzy ni mo kọ́ fẹ́ play. Ẹ jẹ́ àgbọ̀ nǹkan tí ó sọ nípa Yínká Olóko. Ọmọ dòrò gbẹnu sọ́hùn. Nítorí Lizzy máa ń rò pé òun pọ̀, òun ló gọ̀ jù o, mo ò ṣeré o. Tí wọ́n bá ń wá ẹni tí ó gọ̀ jù, Lizzy ni. Ẹlẹ́nkejì ni pé nínú fídíò tí mo fẹ́ play, any small thing, a máa ní tó bá ń ṣe monetization, wọ́n fòun gba monetization ni. Mo fi Ọlọ́run búra, òun náà lé, ó wá oṣù fún monetization ni. Ẹni tó wá oṣù fún monetization tó dẹ̀ tún pariwo pé wọ́n fòun gba monetization, èmi ò máa rírú ẹ̀ rí. Mo sọ fún wa ìjọ́ kan pé ìjọ́ kìíní mo pè mo ní lágbájá, ok, monetization yìí sórí ó ta nǹkan kan mọ́, èmi ò ní tàn ẹ́.
tí wọ́n bá ń báyàn ṣe bá sọ tọ̀rọ̀ ó ń fọ́ọ̀mù fẹ́mi ebi tó dẹ̀ ń fọ́ọ̀mù fún mo ní ọ̀hún ṣe máa gba monetization yìí á dìbì kan mo fi Ọlọ́run búra ó ní owó onídìí ẹ̀ mo bá set up monetization lọ́tún náà lọ́wọ́ àfìgbà tí tó wá ó ní ẹ má yẹ kí ìyá yìí jẹ mí gbé mo ò rówó kankan gba ìyá ń jẹ ìwọ tó ní di monetization èlò ó tún negotiate èlò ni mo fẹ́ máa gba commission mo ń try láti fi rinlẹ̀ pé orí ọmọ yẹn orí ò pé èmi tí mò ń sọ fún yín mo ti wò dáadáa mo ti ní ọmọ yìí wèrè ń ṣe wèrè máa ń ṣèyàn gbà mí ẹni tí wèrè ń ṣe ò ní mọ̀ tí ẹni tí wèrè ń ṣe á tún máa sọ fún ẹ̀yin gbẹ̀yìn ni wèrè ń ṣe ó bá negotiate mo ní mi ò gba monetization ó ṣàní èyí tí n bá máa gbà ní kí n sọ commission tí bá máa gbà máa wò ó ti bá ọmọ yìí báyìí ni ayé ọmọ yìí ti rún tó yìí ni mo kúrò mẹ́sẹ̀jì ẹ wà fóònù yìí mò ń lò mo ní ayé ọmọ yìí ti rún tó yìí ìdí tí mo fi sọ eléyìí ni pé tó bá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn á dẹ̀ bá ní ẹ tó bá ṣe monetization tó bá ṣe wọ́n ò lè monetization kò ṣe pé wọ́n á ọ̀sùn fún monetization ni ó wá ọ̀sùn fún ni torí etí ẹ̀ ti nà ó wò pé wọ́n make million lóòótọ́ òun náà ṣáà make 1,000 kìíní kan lórí star it's a lot adb kan but unfortunately ọlọ́run tó máa mú ọlọ́run kan pa ọlọ́run ò jẹ́ kówó yẹn jáde sí lọ́wọ́ torí owó èpè ni ìdí tí mo fi pẹ̀lú owó èpè ni pé ìwọ imagine kéèyàn wá ó gbé àfọ̀ṣẹ́ wá ó gbé babaláwo wá ó gbé oníṣàngó wá lórí oníṣàngó tó wá ń bọ̀ ṣépè fáwọn èèyàn ọmọ kan wá ń send star ṣé kò ń ṣe owó èpè ó dẹ̀ tún fẹ́ gẹ̀ nínú ẹ̀ owó èpè ni gbàtọ́ lọ máa mú orí gbà so ọ̀rọ̀ tí mo tẹ̀ wá play ọ̀rọ̀ Yínká Olóko Godmother Fayat ìyá ọmọ Lizzy ló ń jẹ́ Fayat. You get it? If you don't get it, forget that. Torí ẹ̀yin tẹ́ ẹ máa ní ìyá Florida kò sí nǹkan tó ń jẹ́ Florida ìlú ló ń jẹ́ Florida tẹ́ bá dórí bẹ́ẹ̀ certificate ọmọ yẹn ní rí Florida ń bẹ̀ Fayat ló ń jẹ́ Fayat ní Aláàfin fún. gbogbo gbẹ́dẹ́ sọ̀hún mo sì sọ̀rọ̀ lọ́wọ́ kí Aláàfin tó kú Fayat ní Aláàfin fún. Aláàfin ló sọ ọmọ lórúkọ ó gbọ́ mi Aláàfin ló sọ ọmọ lórúkọ kó tó kú ò ń ṣe Láti kọ́ ló sọ ọmọ lórúkọ ibo ni Láti ti fẹ́ rí Fayat. Aláàfin súnmọ́ wọn gbẹ́nu sọ ọmọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ wèrè ṣé mọ̀ pé Aláàfin súnmọ́ ọ̀wọ́n àfa so orúkọ t'Aláàfin fún nìyẹn kó tó kú ẹ tú síbòbí lọ́dọ̀ tiyín torí ń gbà yẹn náà Láti ò ní òun fẹ́ ṣèkómọ Aláàfin ló fẹ́ ṣèkómọ nígbà tí wọ́n bí Fayat Lizzy wá ní àwọn tètè lọ Nàìjíríà nítorí Aláàfin fẹ́ gbẹnu sán torí Aláàfin fẹ́ ṣèkómọ ó ní Aláàfin fẹ́ ṣèkómọ kẹ ó ní Aláàfin fẹ́ ṣèkómọ Láti náà Nàìjíríà ló wà Láti ló yẹ kó ní ó fẹ́ ṣèkómọ kó ń ṣe Aláàfin ó ní Aláàfin fẹ́ ṣèkómọ wọ́n á rò pé ọkàn mi kàn lọ pé níjọ́ tí Àlùjọ ó lọ síbi ìjọ́ tí Àlùjọ sọ pé Àlùjọ Lizzy wọ́n lọ sọ́dọ̀ Aláàfin ṣé mọ̀ pé wọ́n lọ sọ́dọ̀ Aláàfin Lizzy wá ní Aláàfin wá mú òun ó fawọ́ òun Aláàfin wá mú òun wọ yàrá agbára má gbọ́ ọ̀rọ̀ yẹn o Aláàfin mú wọ yàrá agbára Aláàfin mú wọ yàrá agbára gbọ́ ọ̀rọ̀ yẹn ó mú wọ yàrá agbára ó ní ṣùgbọ́n mò ń wọlé o àmúdí aláàjì mú sórí ìwọ tó o bá nílò àákàyè dáadáa tọpọlọ ẹ bá mú right wàá rí pé ọ̀rọ̀ yẹn o kò bára mu tó bá mú ẹ wọ yàrá agbára wọ́n mú ẹ wọ yàrá agbára ni ó ní dèèyàn mú ó nígbà tí Aláàfin mú òun wọ yàrá agbára
ó ní òun wá ń gbọ̀n tí n bá purọ́ mọ́ kí tèmi má dà ṣùgbọ́n tí mo ò bá purọ́ mọ́ tèmi á da Lizzy ò ní nísìmí. ó ní bàbá Aláàfin mọ̀ wọn yàrá ara òun wá gbọ̀n wọ́n di Aláàjì mú Aláàjì dúró sẹ́nu ọ̀nà. Gbà tí àlùjọ wá túmọ̀ ọ̀rọ̀ yẹn nígbà míì wà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ náà ni wọ́n máa fi ń tu. ṣáàbọ̀ bẹ́ẹ̀ èmi ló sọ fún pé òun wọ yàrá agbára Aláàfin mọ̀ wọn yàrá agbára òun bọ̀ òun wá di Aláàjì mú. èmi gẹ̀dẹ̀rẹ̀ bó ní bá bá ṣe pé bẹ́ẹ̀ náà ni o. nígbà tí mo wá understand ọ̀rọ̀ yẹn àlùjọ ní òun àti Aláàfin wọn wọlé. máa gbọ́ ọ̀rọ̀ yẹn o. òun sọ fẹ́ mi pé Aláàfin mọ̀ wọn yàrá agbára ẹ̀rú wọn bọ̀ òun wá di Aláàjì mú òun náà mú but àlùjọ ní òun àti Aláàfin wọn wọlé àwọn jókòó síta wọn àti Làtí. kí ni ìbéèrè la máa fi bẹ̀yẹn béèrè kí ni wọ́n lọ ṣe nulẹ̀. òun ni wàá fi wá líǹkì ẹ̀ pé torí lẹ́yìn ìgbà yẹn ó dà lẹ́yìn ìgbà yẹn náà ni Lizzy lóhun bímọ Aláàfin fẹ́ ṣèkó mọ́ kò yé mi. so ibẹ̀ yẹn ni ẹ yá wa lọ sí ọ̀rọ̀ tí òun sọ sí Godmother Faja ọmọ Lizzy Anjorin Faja ọmọ Lizzy Anjorin ẹ jẹ́ n pè bẹ́ẹ̀ àbí ṣé kí n pè ní ṣọmọ Aláàfin ni kí n pè ní èmi ọmọ yìí tí mo bá ṣe ọmọ Aláàfin ni kí n pè. anyway then tó bá yẹ pé Làtí ni ó ló fún Lizzy lóyún tó bá jẹ́ pé Làtí ló fún Lizzy lóyún máa gbọ́ ọ̀rọ̀ mi o. ẹni kí Làtí kó ṣẹyọ kan sí kó tún fún lóyún mi. gbọ́ nǹkan tí mò ń sọ ẹni kó ṣẹyọ kan sí kó tún fún lóyún mi. mo mọ nǹkan tí mò ń sọ. so Lizzy wá sọ̀rọ̀ púpọ̀ sí Godmother Faja. dúró Lizzy ẹni kó fún lóyún mi tó bá ti fún lóyún mi màá bìlí pé Làtí ló lọ́mọ. Lizzy wá ní ọ̀pọ̀ wà nínú àwọn èèyàn èmi ò sí ń bẹ̀ náà torí mo ò ṣe nǹkan kan débi pé wọ́n máa ní ká máa wò èkó náà mo ò ṣe kankan. Tinubu kan ọ̀yà à ń gbọ́. ọ̀yà sọ dárúkọ àwọn tó lè dẹ́kọ̀ à ń gbọ́. If you don't get it, forget about it. Ati Tnt, you can never be for me. You can never be for anybody, but you can stay on your lane. ṣé ní ọmọ burúkú yìí bó ṣe máa ń ṣe nìyẹn. alákọ̀ọ́kọ́ bóyá wo àti ẹjọ́ ní gbólóhùn aṣọ ọ̀nà tóun máa wá ní pé kí aburú ṣẹlẹ̀ sí ẹ àbí wọ́n á rí pé gbogbo èyí tó ń sọ sí Yínká yìí sìn ní àná Godmother ló ń pè Godmother Florida wàá bẹ̀rẹ̀ pé kí nìdí tó fi ń pè Godmother. òun ní pé bí ìgbà tó yẹ pé ó rí pé ó wà ní side òun. Yínká olóko kẹ̀dẹ̀rẹ̀ nígbà míì wà ṣẹ́rí àbòsí ò dá o. Yínká olóko náà máa ń ṣàbòsí. ẹ má bínú pé mo ní Yínká olóko nǹkan tíyàn bá pe rẹ̀ la máa bá pè é. Yínká olóko náà máa ń ṣe àbòsí. láwọn ibì kan Yínká olóko lè ní Lizzy òun orí kó ṣe pè fún yàn o ọjà ẹ̀ ló ń ta ó lè sọ bẹ́ẹ̀. If there is crisis, you stay on your lane. The moment I perceive you as an enemy, I will strike you. orí ẹ ò pé Lizzy orí ẹ ò pé orí ti ẹnì kankan ni ò pé orí Làtí náà kò pé tẹ̀lé. wà ní the moment you perceive anybody as an enemy wà á strike here. wà á ní ibo ni Yínká olóko ti ń jẹ́ enemy Lizzy. ṣé mọ̀ pé èmi fúnra mi mo sún sẹ́yìn fún Lizzy torí mo ti fún ní advice pé ìjà tó ń jà yóò lè win yẹn. ìyá tó bí ẹ náà bóun náà ṣe ń jà kiri àdúgbò rí kò win ó padà bá lọ ní. lẹ́yìn tó kú tọ́gọ̀ kò tún rẹ́ni sí.
Okay, nǹkan kan ló lè ṣe tí àwọn ará bí wọn fi ẹlẹ̀. Mo bá mú option wá. Mo ní ọmọ wọn tó ṣẹlẹ̀. Ó ṣe máa jó tó máa ń jó yẹn. Kó má dé anybody ló. Ó ní òun ò lè jó tóun bá ń jó wọn copy design. Mo ní wèrè lọ́mọ yìí o. Ó jọ ìyá ẹ̀ pọ̀. Kó máa jó wọ́n tún copy design. Design wo ló wà lọ́wọ́ ẹ̀ ọmọ wèrè. Option mo fún option yẹn ó ní rárá wọ́n copy design wọ́n ní wèrè design wo. Okay, tí wọn ò bá copy design yẹn ṣé bó dá tọ́wọ́ tẹ copy design yẹn wá tẹ lè fi ṣe yanràn pé design tọ́wọ́ yẹn èmi nìkan mo nírò ẹ̀ ní Nàìjíríà ṣé bí yanràn ni wàá fi ṣe ó ní wọn ò lè jó. Òun máa jà ní o. Ẹ̀rí tí mọ̀mí Anamáyàwá náà ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ìjà tá ń jà yìí ogun Russia àti Ukraine gan ó máa ń ó níbẹ̀rẹ̀ ó dẹ̀ ní parí. Ogun Israel àti Iran náà ó níbẹ̀rẹ̀ ó máa ní parí. Èyí tí wọ́n ń jà yìí alákọ̀ọ́kọ́ àmọ̀dí tó fi ń jà o. Ìyẹn gbọ́dọ̀ mọ̀ dín nǹkan tó fi ń jà. Because wọ́n wò ó ṣé òun jà nítorí pé ó gbọ́kọ́ mu gbà náà nìyẹn ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀. Àbí ó gbọ́kọ́ torí tọ́ba níyàn gbọ́kọ́ gbà ni. Torí ẹlòmíràn wò pé ó yẹ bá ní ó gbọ́kọ́ ìyàwó kẹrin ni náà. Ó mọ̀ sórí olóṣó ni Lizzy olóṣó tó di ìyàwó. Ìdí tí mo fi ní olóṣó tó di ìyàwó ni pé first man láti bóyá 22 or 23. Ó ní ọwọ́ òun ni wọ́n bí gbogbo àwọn ọmọ yẹn sí wọn ò dẹ̀ fi ṣèyàwó. Máa gbọ́ ọ̀rọ̀ mi o. Wọ́n bí àwọn ọmọ yẹn èyí tó ti pé 15, 16, 17 wà ń bẹ̀. Láti wá fẹ́ ìyá ọlọ́lẹ̀. Ó ń wò wọ́n òun ń bá láti sùn lápá kan. Olóṣó tó di ìyàwó máa gbọ́ o. Ó fẹ́ ìyá amúdá. Òun ń bá láti sùn ní apá kan. Gbogbo táìmù yẹn náà ó ń bá Mùnírù sùn. Gbogbo táìmù yẹn náà ó ń bá Desmond sùn. Máa gbọ́ nǹkan tó ń pè lólóṣó nìyẹn ò sórí pé mo ti ka ọkùnrin mẹ́ta ń sìn. Mákẹ́tà náà wà ń bẹ̀ o ẹja dá lórí mẹ́ta ẹja má sọ̀wọ́ yòókù. MC Olúọmọ wà ń bẹ̀ o but mẹ́ta yẹn la máa sọ. Koko Zaria òun náà wà ń bẹ̀ o gbogbo àwọn tó jẹ́ ń bẹ̀ nìyẹn. Torí orí Facebook yìí la wà. Nígbà tí ó ṣòwò àti Mùnírù. Ó gbé wa ní ó ń dọ́mọṣẹ́ òun ó ń dọ́mọṣẹ́ ẹ̀kẹ́. Omi ìgbé ẹni tó ń bẹ̀ sùn meanwhile Latina wà ń bẹ̀ o. Ẹni tó ń bẹ̀ sùn ó ní òun ní voice note níbi tó ti ní ṣàmọ̀ kó play voice note yẹn pé tó ní Lizzy nǹkan tí ẹni mọ́mí ṣe kinní kan ó gbé wa. Kẹ́mi bá ní olóṣó tó di ìyàwó ni mo mọ̀ nǹkan tí mò ń sọ o. Sórí òun ló fi jẹ́ pé mo ní tẹ́ ẹ bá ń wo Lizzy dáadáa tó bá sọ̀rọ̀ kan ẹ wo ọ̀rọ̀ yẹn dáadáa ẹ wo opposite ẹ̀. Ṣàmọ̀ pé ọ̀rọ̀ olóṣó yìí náà ó fẹ́ mú ẹrẹ ẹ̀ mọ́ kúrò látara olóṣó ni. Òun ló fi ń béèrè lọ́wọ́ láti pé ṣé ẹ lè fẹ́ olóṣó. Ẹni tó dà ń béèrè ìbéèrè yìí olóṣó ni. Mùnírù wà ń bẹ̀ ó gbé voice yẹn wá kò ń ṣe pé àràbù kọ́ o èmi òun àràbù fẹ́ yàn. Pé Mùnírù dán bó ṣe sọ ni ó bá Àríkẹ́ sùn gbogbo ọmọ ṣé òun ló ti tó ó dẹ̀ ń dóhun náà ṣàmọ̀ pé Àríkẹ́ yẹn náà ń sìn wọ́n jọ wà ní wọ́n jọ ń gbélé náà ni. Àríkẹ́ tí Mùnírù tó bá Lizzy sùn ṣàmọ̀ pé yẹn náà á máa wá sórí ẹ̀lẹ́kọ̀ọ̀kan pé bí akóhun náà tú nǹkan tí mọ́mì bá kú jẹ àjọ ń jẹ ni. Bí a ti Láti náà kóhun náà gbé súnmọ́ Láti wọ́n onídọ̀tí ni wọ́n mọ́ sí àìdá. Wọ́n ṣe kí ni wọ́n mọ́ sí àìdá. Ó bá Mùnírù sùn olóṣó tó di ìyàwó. Desmond náà at the same time wọ́n jẹ́ ìsìn. Ọmọ ìgbà tí wọ́n ní àbálù Fúlàní fi ṣe bọ̀rọ̀ kìíní àdínì. Desmond ló dúró àṣẹ chairman of the day. Lizzy kò lè jáde ìwọ ni tó sọ̀rọ̀ Desmond láti pé kò ní sọ. Anyway ẹjẹ́ a máa gbádùn nǹkan tá à ń gbà lọ. Ọ̀yá. Gbogbo wa ni ìṣòwò ògún. Ẹja bá sọ lójú amọye tó tó. Kéèyàn kan gbé ọmọ yín jáde kó mú ṣépè fún. Ó ní gbogbo wa ní ìṣòwò ògún. Ó ní tẹ́já bá sọ lódò àmọ́ iye tí ó tó. Ó ní kéèyàn kan gbé ọmọ yín ṣépè ẹdún ta ló gbọ́ ọmọ ẹ̀ ṣépè náà. Ìbéèrè tá a kọ́ béèrè nìyẹn pé ta ni ó gbé ọmọ ẹ̀ ṣépè. Sọjí ó sọ lọ́dún náà ó ní Florida kú àbí
and the same Soji náà ẹ máa wọ́n mọ̀ wèrè yó wọ́n ti parí ìjà wọn o kódà ó tún sọ fún pé tó bá wá sí Èkó kó jẹ́ kóun mọ̀ wọ́n ti parí ìjà so òun ní gbé the issue pé wọ́n gbé ọmọ ẹ̀ ṣépè yẹn then tó bá ní wọ́n gbé ọmọ ṣépè ọmọ mélòó ni wọ́n ti gbé ṣépè láti gbà yẹn ọmọ mélòó ló ti pa ẹdìyẹ fún láti gbà yẹn ọmọ mélòó ni wọ́n ti ní kó ràgbò fún pé kọ́mọ yẹn lè kú láti gbà yẹn òun ní gbé tó bá ń sọ̀rọ̀ ó yẹ kó máa là pé Ìyábọ̀ ló gbọ́ ọmọ mi ṣépè o Lágbájá ló gbọ́ ọmọ mi ṣépè o ó ní ìyá ọmọ tó ti gbé ṣépè lórí Facebook yìí ẹ máa gbọ́dọ̀ ó yẹ máa gbọ́dọ̀. kéèyàn kan print fọ́tò ọmọ yín kó ṣépè fún kéèyàn kan pe àwọn ọmọ yín lábẹ́rùn. ní sùúrù bá ń sọ̀hún kó gbẹ́nu ẹ̀ sọ̀hún ó ní kí èèyàn kan print fọ́tò ọmọ yín kó ṣépè fún èmi ò rí Sọjí àti sọ̀rọ̀ Sọjí ṣùgbọ́n èmi ò mọ ẹni tó print fọ́tò ọmọ ẹ̀ tó ṣépè fún èmi ò mọ̀ àfi tó bá jáde ní pé Lágbájá ṣe bẹ́ẹ̀ ó print fọ́tò mi ṣùgbọ́n àìmọye ọmọ tó yẹ pé òun dìídì á print fọ́tò wọn àwa á sá wọn sí ọ̀ndà ṣẹrẹ àwa ní àwòrán wọn ló wà nílẹ̀ yìí o a ní àwòrán àwọn ọmọ yìí ló wà nílẹ̀ yìí o mọ̀ wọ́n àwòrán wọn ni o àwa máa lu ṣẹrẹ lé wọn lórí òun ní gbé ọmọ òṣì ìjọ tí mo ti mọ̀ pé àrùn ọpọlọ ó dẹ̀ máa wo ọ̀rọ̀ báyìí á dẹ̀ pa èmi ò láti ọdún tí mo ẹni tí mo máa ń rò pé ó purọ́ jù gan mo tún wò pé eléyìí tún purọ́ jù ẹni yẹn lọ á kọ̀ wo ọ̀rọ̀ báyìí àwọn bó ṣe ń sọ̀rọ̀ yẹn sìn ó mọ̀ pé àwọn kan wọ́n dat àwọn kan wọ́n ní pírọ́blẹ̀mù láti prósẹ̀sì nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn nǹkan tí wọ́n kàn mọ̀ ní pé kéèyàn kàn máa pariwo wọ́n á wò pé bí ẹni tó pariwo jù òun ló ń fìyà jẹ ẹ mọ̀ pé báwọn kan ṣe rí nìyẹn tí àwọn bá ti ń pariwo ní wọ́n print fọ́tò ọmọ mi nì wọ́n á wò pé wáì tí wọ́n fi wá ṣe bẹ́ẹ̀ fún kódà bí ọpọlọ wọn yẹn ṣe rí nìyẹn so level tí oníkálukú fi ń process nǹkan tá à ń wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ pé láì ṣe photographer Lizzy máa print fọ́tò oríṣiríṣi ó tún ní wọ́n pa ọmọ òun ní abirùn ìyá kan tí Lizzy gbé ọmọ ẹ̀ ní tó wà l'Amẹ́ríkà ọmọ yẹn special need lọ́mọ yẹn so ó lè dùn Lizzy pé wọ́n ní abirùn lọ́mọ ẹ̀ àwọn kan ní no ọmọ yẹn ní ó wà autistic ni nǹkan tó wọ̀ kan sọ nìyẹn bọ́ kí ló dùn wọ́n bẹ̀ nǹkan tó wọ́n fi kún àwọn èèyàn ni wọ́n fi kún ẹ torí ọmọ yẹn kò sí èpè ọmọ special need tí yẹn ń gbé l'Amẹ́ríkà yẹn kò sí èpè tọmọ òṣì tí kò ṣẹ́ fún kódà ó tún sọ pé ó yẹ kí wọ́n fi ọmọ yẹn bọ̀ nǹkan kan ni bóyá òótọ́ ni Ọlọ́run wá fóun náà ní abirùn bóyá òótọ́ ni bí ẹ̀rọ ni èmi ò tí ì diagnose ọmọ yẹn bọ̀ wọ́n ní abirùn ni so wọ́n wá ń gbé ọmọ tí ẹ̀ ní abirùn kí ló dé tó wá ń dùn náà ó yẹ ká béèrè pé nígbà tó ń gbé ọmọ lọ́mọ ní abirùn tó ṣépè fún ọmọ tí ò ṣẹ́ lẹ́yìn ìgbà yẹn ló lọ jalè ní Dùmọ̀tà ó lọ náà fẹ́ transfer Ọlọ́run tójú tì ó lẹ́yìn ìgbà yẹn ni ó ẹ máa gbọ́dọ̀ ẹ já gbọ́. àwọn jáde ní 2012 kí wọ́n máa ní kílódé tó ṣe ṣépè fọmọ ẹni yẹn does it make sense ṣé yìí lè gbarú ẹ̀ tí ò bá sí monetization kí ló sun yín débi rádaràda. ó ní tó ò bá ń jẹ́ pé monetization tó fẹ́ gbà pé tí kò máa ń ṣe pé monetization ẹ̀dùn ṣé Lizzy ń ṣe èrè ni bí wọ́n mọ gbọ́dọ̀ bèrè o Lizzy ọmọ bọ́ wá bèbí tó ń sunkún monetization tó mọ̀ pé àwọn èèyàn dẹ̀ rò pé bóyá bàbá yìí kúlẹ̀ lómi àná ó ṣe máa gba monetization ẹ̀ wọ́n mọ̀ pé lọ́dọ̀ ń pa lóòótọ́ wá bá mi ó ní wọn ò rówó gbà mo ní ebi ó ní àbóyá àkáǹtì mi mo ní wọn ò sanwó sí àkáǹtì ṣé mo ti gbé jáde fún yín ẹ wo bó ṣe ń sọ bí ẹni pé woman yẹn nìkan ló wà after monetization káti ẹ̀dọ́ woman yẹn ká ló wà after àní monetization ẹ̀rí tó ń jáde ní gbogbo ìgbà monetization ni tí n bá kúrò mọ́ Lizzy kí tèmi máa dà àdó tún negotiate pé ló ní mo fẹ́ máa gbà owó yẹn ó rò pé bí mo gbà gbogbo ó ti conclude pé mo gba monetization yẹn ó wá negotiate pé at least tó bá jẹ́ pé mo fẹ́ máa gbà nǹkan kan percentage tí mo bá fẹ́ gbà máa gbọ́ percentage tí mo bá fẹ́ gbà òun ni kí n sọ mo ní mo ò gbowó láyà tó gbé mo ní mo ò gbowó rí pé ìgbà tó wá jáde ó ti gbowó mi tán millions money ọmọ yìí wèrè ni wèrè any small thing
ẹ̀wọ̀n nǹkan tó fi àkẹ́gbẹ́ tó fi bú ẹni yìí ń sọ nítorí monetization. Ẹni tó dẹ̀ hustle fún monetization. Ó hustle 24/7 fún monetization. Ẹ gbọ́, tọ́ba níyàn, a ní ọwọ́ tó ń gba monetization lórí Facebook wọ́n hustle tó Lizzy lórí monetization. Àní kéèyàn tó lè sọ pé kó tún máa bẹ̀ ní pé ìyà tó jẹ mí lórí kíní yìí ti pọ̀ jù. Ìyà yìí pọ̀, àkùn tẹ ẹ̀rí monetization yìí gbà. Owó yẹ kò wá sọ́dọ̀ òun. Ó hustle kan lórí monetization. Ẹni tó ń búyàn fún monetization yìí, tọ́ba níyàn hustle. Lizzy hustle. Rádaràdà lè ṣe. Okay. Àti nǹkan. Kí ló. Ìyẹn Godmother Faja ó ń ṣe rádaràdà. Orí pé orí ẹ̀ ò pé. Ní àná, àǹtí Yínká tó ń sọ yìí. Nítorí ẹ̀ ò pé o, mo ò gbé àǹtí Yínká àbò sí ló pa bọ́ nígbà míì wà. Ó yẹ ká sọ̀rọ̀ bí orí ẹ̀ ò pé o Lizzy. Àwọn yẹn ọmọ òkókó tí ó ṣẹ̀yìn ẹlẹ́yìn ò kì í ṣe Godmother ọba ṣe tán má kù. Kí ló sún yín dé gbogbo játijàti yẹn? Lizzy, orí ẹ̀ kò pé. Orí ẹ̀ kò pé. Wèrè ni ẹ́. Èmi ò dẹ̀ surprise pé wèrè ni ẹ́. Ojogún ẹ̀ ni. Wèrè tí ó bá kúrò lára ìyá ó máa ń ran ọmọ. At least tó o bá tiẹ̀ jogún kankan lára mọ́mísí ẹ̀, ojogún wèrè. Ìwọ rí létí ìyá Lizzy kọ́ tọ́ ní ó fogúnlẹ̀ fọmọ. Tó o bá tiẹ̀ jẹ́ ojogún wèrè. No, for real. Mo ṣeré ẹlòmíì mú mẹ́rin. Ojogún wèrè for real. Mo rò pé tí wọ́n bá ní sọ. Ṣé rí ibi tí Yínká Olóko tó ti ní problem pẹ̀lú Lizzy? Òun ní pé nígbà tí Yínká Olóko celebrate Priscilla. Tó bá dé inú Lizzy níjọ́ tí Yínká Olóko post pé bí a congratulation àbí whatever. Tó bá dé inú ẹ̀ ó ń ru ni. Wà á ní báwo lèmi ṣe mọ̀. Ṣé rí níjọ́ kìíní àná, of course. Nígbà míì wà tó bá lóyà sí ẹni tó wà lóyà sí ẹ, stupidity ni. In most cases. Èmi gẹ̀lẹ́rẹ́ tí ń bá lóyà séyàn, mo máa ń lóyà tán ni until tí bá wò pé kí ló ń ṣe mí, ṣé mo ya wèrè ni? Pé wèrè yìí á gbé ẹ lọ́dẹ̀ ni. Ṣé nígbà tí Ìyábọ̀ Òjó ò ṣẹ̀mí? Bọ́ nígbà míì wà, ìyá wò pé ẹni à ń support ẹ̀ kí wọ́n lè filẹ̀. Ọkọ tí ẹ̀ ṣí sílẹ̀, ẹ filẹ̀ lọ́rùn, ẹ fi sílẹ̀ lọ́rùn. Then ẹni tó bá mú lọ́tà ń gbà míì, wàá fẹ́ wò pé okay, ẹja má ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀tẹ̀ kó má bàa bínú. Má gbọ́ o. Then lórí page ni, anything that has to do with Ìyábọ̀ Òjó, mo ń post ẹ̀. Right? Kò ń ṣe pé òun ló ní má post ẹ̀. Ṣùgbọ́n gbà mí wá, ọmọ burúkú tó bá rojọ́ fún ẹ one on one. Tó bá rojọ́ èèyàn fún ẹ báyìí wá wò pé kí ló dé tó wá ń ṣe kàyí fún mo rò pé rojọ́ pẹ̀lú bá Lizzy sọ̀rọ̀ ni. Àní wàá wà lórí fóònù, wàá ti sùn lọ. Ó sì máa rojọ́ yẹn lọ. Débi pé ẹjọ́ tó ń rò lọ ìwọ̀n ògbọ́mọ̀ ṣọ́mọ̀ kó ti sùn. A máa rò lọ tó tún máa fi jí. Kódà nínú àlá ẹ, wàá máa rí nínú àlá bọ́ ògbọ́mọ̀, wàá máa gbọ́ ọ̀rọ̀ yẹn bákan nínú àlá tó tún máa fi jẹ́ wàá tún bẹ̀rẹ̀ ẹ ṣe wà ń bẹ̀. Ṣé ẹ ti sùn ni? Òun náà ṣe ẹ ti sùn ni? Mo sùn orúkọ sáré gbé mi lọ ni. Mo ń sọ extent tí ó fi ń rojọ́ mo ò sí fi ń rojọ́ ni. Níjọ́ tí Yínká Olóko tó post ọmọ yẹn, sórí ìjọ tí òun wá ní tóun àti Ìyábọ̀ tí wọ́n lọ sílé ẹjọ́, tó bá jáde pé adájọ́ yẹn màmá tó dání wọ́n ti bá wọn parí ẹ̀ tí gbogbo náà dẹ̀ rí pé wọ́n ti bá wọn parí ẹ̀. Àwọn èèyàn kan tẹ̀ wá gba Ọlọ́run tẹ̀ ti ṣe ìjà ti parí, àwọn kan sọ bẹ́ẹ̀. Ok,
bàtọ́ dẹ̀ ti báyìí parí ẹ̀ alákọ̀ọ́kọ́ ṣẹ́rí orí ọkọ̀ pé ni pé ó bìlí pé for the father pé èèyàn ń gbèjẹ́ àbẹ́yàn ń support ẹ ìyẹn ò sọ pé owó ọ̀nà ẹni yẹn ibi tó rí ò pé sí nìyẹn o ṣé ẹ̀ ń gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ owó ọ̀nà ẹni yẹn then bọ́ ohun nature ẹ̀ ní gbó wà controlling gan ó wà very controlling ìjọ tí mo wá ń post Ìyábọ̀ ṣé mo pé wọ́n ti parí ìjà a ní ó bá ń pe woman kan ní Amẹ́ríkà ẹ wo pé kó wo B&B pé mò ń post Ìyábọ̀ báwo mo ṣe ní post Ìyábọ̀ ìwọ ló bá mi open page ni àti pé mo sọ bẹ́ẹ̀ yẹn but mo kàn wò pé ẹ ti parí ìjà náà kí lẹ tún jà fún wọ́n ti bá yín parí ẹ̀ and the best thing náà ni pé ẹni tẹ́ ẹjọ́ ń jà bàbá celebrate wọ́n díẹ̀ á celebrate òun náà so kíjà má bàa sí mọ́ bí mo ṣe ń post ẹ̀ kò tí ì jáde nígbà yẹn pé ó ti monetization mi o nínú ẹ̀ ṣe ń ru bí mo ṣe ń post ẹ̀ látún ó tún ti post mo ń já ẹyin nǹkan olóko sí pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn o ṣe mọ̀ pé àwọn kan wà tó yẹ pé wọ́n ní àwọn ti bá wa parí ìjà ṣùgbọ́n nínú wọn ìjà ò tán gbọ́ mi ìjà ò tán nínú wọn wọ́n á ṣe bí ìgbà tó yẹ fún ẹ̀yàn ọmọ aráyé pé mo ti ẹ̀ láìkì yẹn abiyamọ tó tọ́ nìyẹn ìjà ò tán nínú wọn tírú ẹni tí wọ́n jọ ń jà tó bá súnmọ́ irú ẹni bẹ́ẹ̀ ikú ló fi ṣeré òun ni irú ọ̀rọ̀ Lizzy Anjorin àti nígbà tó ní wọ́n bá wọn parí ìjà yẹn tí Ìyábọ̀ bá ti lọ gbára lé ńgbà yẹn ikú ni Ìyábọ̀ fi ń ṣeré ó tiẹ̀ ti dẹ́kun kó máa ní forgiveness is a sin ó mọ nǹkan tó ń sọ Lizzy wà deadly gan kò kàn tí kí tiẹ̀ bàjẹ́ tóun bá ṣáà ti rán náà lọ tí ẹ ò bá bàjẹ́ kò kàn mò ń sọ extent tó fi wà deadly sí ni o ẹ wo for example nsìn arákùnrin tí ó lọ mú ṣoògùn owó ní Ṣàngó kí ló padà wá ṣe fún arákùnrin yẹn tó lọ mú ṣoògùn owó níbi tí wọ́n ti sí gbẹ́rẹ́ sí lábẹ́ ṣàbọ̀ pé gbẹ́rẹ́ yẹn náà ló fi ń dààmú gbogbo ọkùnrin gbẹ́rẹ́ yẹn náà ni wọ́n ní má wọ́rí ẹni ọkùnrin tó bá ti gorí ẹ jàǹbá bá nìyẹn jàǹbá dẹ̀ ń bá wọn lóòótọ́ anyway ẹ já continue. You don't know when to stop. You don't know when the case is sensitive. You don't know. Àní Lizzy àná orí ẹ kò pé sórí nínú gbogbo àwọn èèyàn èmi mo lè sọ pé orí ẹ ò pé tí mo dẹ̀ rí sọ sórí ńgbà tí kílò ẹ máa sọ fún èèyàn pé you don't know when to stop orí pé mental problem lónìí tó bá ń sọ fáwọn èèyàn pé you don't know when to stop wèrè ń ṣe ẹni wèrè tó bá ní wèrè ń ṣèyàn ìwọ gangan ní example ẹni tí wọ́n ń sọ because ìwọ ni o mọ when to stop mọ ń gbọ́. ẹ ń pariwo Ìjẹ̀ṣà lẹ́ni gbogbo Yorùbá ló ti mọ̀ ló rán Ìjẹ̀ṣà lẹ́wọ̀n kò kì í ṣe àdó tó ṣì gíṣ lọ́ba ni. ṣe rí pé orí ọmọ yìí ò pé tí bá ní orí ò pé ẹ mọ̀ pé orí ò pé ó ní gbogbo Yorùbá ló ti mọ̀ ni wọ́n rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n. ẹ̀dọ̀ báwo ni Yorùbá ṣe ti mọ̀ láti rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n kí ló gbé bàbá Ìjẹ̀ṣà dẹ́wọ̀n kí ni wọ́n ní ó ṣe kí ni òun sọ pé òun ṣe. ó yẹ ká má bèrè àwọn ìbéèrè yìí o torí ọmọ wèrè yìí ó kàn máa ń lanu ni ọmọ olórí ẹrú yìí ó máa ń lanu nǹkan tó bá dẹ̀ ti jáde lẹ́nu ẹ̀ òun náà ló jáde. bàbá Ìjẹ̀ṣà wà lẹ́wọ̀n wọ́n fún ní 16 years imprisonment. ìbéèrè tá à ń bèrè ní pé kí ni bàbá Ìjẹ̀ṣà ṣe tí ó fi gba 16 years in prison 16 ní o 16. ǹjẹ́ èèyàn kan ọmọ Nàìjíríà kan lè rán yàn lẹ́wọ̀n ǹjẹ́ sentiment wà ní court
wọ́n á wò pé nítorí pé àwọn èèyàn ti ń pariwo tá bá tiẹ̀ wá wo àwọn tí wọ́n pariwo jù àwọn tí wọ́n ń support bàbá Ìjẹ̀ṣà ni àwọn ló pariwo jù àwọn ló pọ̀ jù ẹ gbọ́ mi tọ́lá ní àwọn wo ni wọ́n pọ̀ jù nínú àwọn tó ní àìrọ̀ bàbá Ìjẹ̀ṣà ò gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n justice must be served àwọn tí wọ́n ń support àwọn oníbàjẹ́ lọ́pọ̀ jù kódà nínú wọn wọ́n ní ó ṣe ṣùgbọ́n ó ti pẹ́ wọ́n ní ó bá ọmọdé sùn inú wọn á sọ pé ṣùgbọ́n ó ti pẹ́ kódà nínú wọn wọ́n mọ̀ pé wọ́n ní kò ṣáà ṣe bí gbà yẹn ni wọ́n ní kò ṣáà àti ó ṣáà ọ̀gẹ̀ ni ṣe bó ń ba ṣáàtì ni àbó ń ba and what you don't know ṣe rí nígbà míì wà Nigerians á ṣe wà backward gan and Lagos State náà gbìyànjú lórí òfin tó gáìdì ọmọdé jẹ́ wọ́n á sọ nǹkan kan fún ẹ ó nídìí láti bá ọmọdé sùn kó o tó lọ sẹ́wọ̀n àní pé ọkọ̀ ń bá ọmọdé ṣáàtì pé ok sexually wà á lọ sẹ́wọ̀n nílùú yìí wà á lọ sẹ́wọ̀n pé ọkọ̀ ń gùn ọmọdé láti bá sùn ó ti bá sùn talking stage lẹ́wà chatting stage wà á lọ sẹ́wọ̀n báwo ni Yorùbá ṣe wá Lizzy orí òpè o mo ń ṣe bá máa sọ fún ẹ pórí òpè báwo ni Yorùbá ṣe rán bàbá Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n gbà tí Yorùbá bá ń rán bàbá Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n ẹ̀yin ò dẹ̀ lọ bá Yíbò àbí Haúsá kọ́ yọ bàbá Ìjẹ̀ṣà nínú ẹ̀wọ̀n náà ṣé bí ẹgbẹ́ appeal tí a bá tiẹ̀ sọ pé high court ò dá dáadáa òun ni àwọn court of appeal fi wà ṣó nígbà míì wà irú kéèsì ẹ̀ ń sìn tẹ́ bá wò pé àwọn error kan wà tí high court ṣe tó fi jẹ́ pé error yẹn ló jẹ́ kí wọ́n sentence bàbá Ìjẹ̀ṣà right wọ́n ní ẹ lè redress ẹ̀ ní court of appeal ẹ wá cite àwọn evidence ẹ pé adájọ́ high court ni tí ó dájọ́ yẹn ó gbàgbé nǹkan báyìí adájọ́ yẹn nǹkan báyìí ló yẹ kó ṣe ẹjọ́ yìí dé court of appeal but court of appeal wọ́n ṣe affirm judgement yẹn pé it is right kájí ẹ̀ wá sọ pé state wrong ẹ tún wá gbé lọ sí federal ṣé mọ̀ pé state ti wrong ẹ gbé lọ sí federal ó yẹ kó tẹ̀ wò pé lóòótọ́ error wà ń bẹ̀ ó yẹ kí wọ́n lè reduce sentence aníwèrè ni Lizzy Lizzy ti ya wèrè èyí tó wà lára ayé ó sì ń ṣiṣẹ́ in fact ìwọ ìmájì wèrè kan wà lára èèyàn kan ọmọ wa jogún wèrè tó wà lára ayé wèrè tára tòun náà wà ń bẹ̀ o kéèyàn wọ́n ní gbogbo Yorùbá dúró lọ kí ló tiẹ̀ ń ṣe pẹ̀lú Yorùbá kí ló sì ń ṣe pẹ̀lú Yorùbá ojoojúmọ́ ló ń bú Yorùbá yìí ó rẹ̀ fi Yorùbá yìí lẹ̀ ṣé bó yẹ kó lọ darapọ̀ mọ́ nígbà kan Yíbò ló máa ń yìn ṣé bó yẹ kó lọ bá wọn Yíbò ni kó lọ bá wọn ṣe tọ́ba ní kí ló dé wá Yorùbá burú jù so nǹkan tí kò sí ẹni tó rán bàbá Ìjẹ̀ṣà lọ sí ẹ̀wọ̀n ṣẹ́rí nǹkan kan wà tó jẹ́ pé ní ìlú táwa ti wá ìyẹn ìlú Nàìjíríà a máa ń fi ìbàjẹ́ ṣayọ̀ ni àwọn bọ̀dá àdúgbò wọ́n ti bà yé àwọn ọmọ kan jẹ́ àwọn ọmọ yẹn wọ́n ti dàgbà ń sìn but aláyébàjẹ́ làwọn ọmọ yẹn nítorí nǹkan tí wọ́n ti go through níbi bọ̀dá alágbáyà mo fẹ́ wo ẹyẹ jomijoke mo fẹ́ wo Yẹmí my lover bọ̀dá alágbáyà á dẹ̀ máa ṣe nǹkan tó yẹ kó ṣe pẹ̀lú ọmọ yẹn wá lọ rẹ̀ wá ní àwọn bọ̀dá àdúgbò míì tí wọ́n ti fi bà yé ọmọ ẹlòmíì jẹ́ ẹwọ ẹni tó ń sọ̀rọ̀ yìí victim lòun náà torí orí ìkiri ni wọ́n ti ń bọ̀ òun náà sùn nígbà tí ó ní ìyá òun tó ń jẹ ibi tó ti ń bá sùn nìyẹn kéèyàn wá jẹ́ victim kó tún wá máa sọpọ́ọ̀tì ẹni tó ń fipá bá ọmọdé sùn òun náà ọmọdé ló wà nígbà tí wọ́n ń bá sùn kò kàn lè rántí bọ̀dá tó jẹ́ ni bọ́ ọmọdé ló wà òun ló fi jẹ́ pé ó affect ẹ̀ Lizzy mo tún fún ẹ ó tún affect ẹ̀ nínú ìrìn àjò ẹ̀
òun ló fi jẹ́ pé nígbà tó ní òun fẹ́ láti ó ṣì ń fẹ́lẹ̀ lára nǹkan tó máa ń fà nìyẹn torí àti kékeré imagine kí àgbàlagbà kó máa bọ́ ọmọdé sùn ẹ mọ̀ pé os brain yẹn nǹkan tó yẹ kó wà ìbásùn kan ló yẹ kó wà ń bẹ̀ right àwa introduce ìbásùn sí brain tó yẹ kí ìbásùn wà ń bẹ̀ anyway ẹ máa gbọ́ lọ ẹ jẹ́ àmà gbọ́rọ̀ ẹ̀ lọ. gbogbo ìran Yorùbá káfàtà ló tí mọ̀ ló pa Mohbad. orí ẹ kò pé Lizzy tí bá ti ní orí ẹ ò pé tó bá ń gbọ́sọ̀ ìwá ni mo mọ̀ orí ẹ kò pé sọ́rí pé ọ̀rọ̀ wèrè náà ni wèrè ara ẹ̀ náà ni náà pọ̀ ó ní gbogbo Yorùbá ni wọ́n pa Mohbad ẹ jẹ́ àbèrè ọ̀nà owó ní gbogbo Yorùbá fi pa Mohbad ṣé àwa ni a ní kí Mohbad Yorùbá lèmi àwa kọ́ la ní kí Mohbad lọ sí kó lọ ṣe show one mo ń bọ̀ ẹ fún mi 1 second mo ń bọ̀. ó ní gbogbo Yorùbá ni ó pa Mohbad àwa kọ́ ni a sí ń bẹ̀ àwa Yorùbá ò sí ń bẹ̀ nígbà tí Mohbad fẹ́ lọ kọrin ní Ìkòròdú ṣé àbí mọ́mí iṣẹ́ yìí wà ń bẹ̀ a sí ń bẹ̀ nígbà tí wọ́n ní Mohbad bá ọ̀rẹ́ ẹ̀jà ṣáwa ń bẹ̀ àníwèrè ní Lizzy a sí ń bẹ̀ ìkànnì yẹn a tún wà ń bẹ̀ Madam Elizabeth ẹ ṣeun gan a tún wà ń bẹ̀ nígbà tí wọ́n ní wọ́n pe dókítà kó wá fún ní abẹ́rẹ́ báwo ni Yorùbá ṣe wá pa Mohbad Lizzy a sì ń bẹ̀ tá bá wà ń bẹ̀ ń sìn tó bá yẹ pé president ọmọ Yorùbá wà ń bẹ̀ àwọn kò ń represent gbogbo Yorùbá so báwo ni gbogbo orí ẹ̀ ò pé Lizzy orí ẹ̀ ò pé o sórí pé ọ̀rọ̀ wèrè ló ń sọ ń sìn a sì ń bẹ̀ tálíbà wà ń bẹ̀ ń sìn kódà àwọn tí wọ́n wà ń bẹ̀ gan a ní sọ pé àwọn gan lọ́pàá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a máa ń sọ òun ni pé abẹ́rẹ́ ó gbòdì lára ẹ̀ ibi tí àwa wà láti àná ni pé wọ́n ní abẹ́rẹ́ gbòdì lára ẹ̀ ibi tá a dẹ̀ náà wà nìyẹn abẹ́rẹ́ lè gbòdì lára anybody báwo wá ní Yorùbá ṣe pa Mohbad Lizzy mo ń gbọ́ oya kọ̀tí. bákan bá jáde tó bá ní àwọn olówó nukú Mohbad báwo lẹ ṣe tírìtì bàbá Mohbad nígbà tí Mohbad kú tán. ó rí pé ọ̀rọ̀ wèrè ló ń sọ ó ní téèyàn kan bá jáde bàbá ní àwọn olówó nínú ikú Mohbad pé báwo ni wọ́n ṣe tírìtì Mohbad bàbá Mohbad nígbà tí Mohbad kú tán ọ̀rọ̀ méjìlá ń sọ ń bì ṣé bí wọ́n ṣe tírìtì bàbá Mohbad ló fẹ́ sọ ni àbí ikú tó pa Mohbad a gbọ́dọ̀ understand pé ikú tó pa Mohbad àti bí wọ́n ṣe tírìtì bàbá Mohbad ọ̀tọ̀ọ̀tọ̀ ni then kí ló dẹ̀ fa bí wọ́n ṣe tírìtì bàbá Mohbad iṣẹ́ bàbá Mohbad ọ̀rọ̀ ẹnu ẹ̀ nígbà tí Mohbad kú tán òun ló fà bí àpẹẹrẹ ẹni tí ọmọ ẹ̀ ṣẹ̀kú ni o àwọn gbólóhùn wọn ló ń jáde lẹ́nu ẹ̀ pé ẹ wo bí tí bàbá celebrity ń gbé kò dá fún mi 500,000 rí àwọn èèyàn wọn bẹ̀rẹ̀ pásítọ̀ pé irú bàbá wọn lélẹ́yìí ọmọ ẹ̀ ṣẹ̀kú ni kò dá fún mi 500,000 ẹ wo mọ́tò tó rà fún ẹ wo mọ́tò tí bàbá celebrity ń kùn ẹni tọ́mọ ẹ̀ ṣẹ̀kú nìyàwó lára àwọn ìdí táwọn èèyàn fi àtàkì bàbá Mohbad yẹn pé irú bàbá wọn lélẹ́yìí eléyìí ò ń ṣàbíamọ́ ó dàbọ̀ ń gbàdúrà kọ́mọ yẹn kú ni. then lára ẹ̀ ní pé ó sáré lọ sin ọmọ yẹn kò wá sí lásán ó tún wá rẹ̀ pa. ẹ gbọ́ ìjọ tí wọ́n da ẹ̀pẹ̀ bò èmi ò mọ̀ pé wọ́n máa tún sí òkú bẹ́ẹ̀ yẹn pé ìjọ tí wọ́n bá ti da ẹ̀pẹ̀ bò òkú wọ́n gbọ́dọ̀ rẹ̀ pa wọ́n rẹ̀ bíi sọ́kàwé. Lizzy sórí gbórí ẹ̀ ò pé báwo ló ṣe ti tírìtì bàbá Mohbad tó gan tó sọ pé òkú Mohbad pé òun ju ayé ẹ lọ báwo ló tún abẹ́rẹ́ kọ́ tírìtì ẹ̀
bàbá Mohbad kò wà contented pé bó ṣe kú yẹn gan da according to ọ̀rọ̀ tó ń sọ. Ó ní òkú Mohbad ó yẹ òun ju ayé ẹ lọ ó mọ̀ túmọ̀ ẹni sórí òpè ni wọ́n tún kọ́ọ̀lù ẹ̀ sínú pósí. Bàbá Mohbad àtọwọ́ ẹ̀mẹ̀wẹ̀ dúró àwọn ọlọ́tún kọ́ọ̀lù ẹ̀ wọ́n tún kọ sínú pósí torí ìyàwó bàbá Mohbad jáde ó nígbà tí pásítọ̀ àná ìtì ẹ̀ lọ́rùn ẹ̀ kọ́ sínú pósí àwọn ń béèrè pé pósí tẹ́ ẹ rà fún gan ó kúrú sí ẹni tẹ́ ẹ fẹ́ ok kátẹ́ wàá sọ pé pásítọ̀ àná ìtì ẹ̀ wọ́n á fẹ́ gbọ́rùn yẹn lẹ̀ ọrùn yẹn ok tí ọrùn yẹn ò bá kán báwo lórí ẹ̀ ṣe fẹ́ wọnú pósí. Lizzy a ní òun lórí kó tó sọ̀rọ̀ níbì kan ó ní ẹ̀rí pé gbogbo Yorùbá ló ti lọ́dáwọ́ pa Mohbad. Ó tún wá ní tí Yorùbá bá jáde pé àwọn ọmọ bí kéèyàn kan bá jáde pé àwọn ò sí pé àwọn ọmọ bí Mohbad ṣe kú ó tún wá ń béèrè pé báwo ló ṣe treat bàbá ẹ̀ lẹ́yìn ìgbà tó kú tán ewu ní kára mú ṣé ìgbà tó kú ni nǹkan tó pa ló fẹ́ mọ̀ àbí bí wọ́n ṣe treat bàbá Mohbad lẹ́yìn tí bàbá Mohbad kú sórí pé àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni orí ẹ̀ kò pé ọmọ wèrè ọmọ olórí ẹrú àgbọ̀. Èmi mọ ìran Yorùbá bó ṣe rí that is why èmi ò gbẹ́kẹ̀lé yàtọ̀ sí àwọn ẹ̀ṣà tí mo ṣà lẹ́bí lára. Irọ́ àwọn ẹ̀ṣà yẹn náà sórí ìjọ táwọn yẹn náà bá gbọ́n. Ìjọ tí àwọn ẹ̀ṣà yẹn bá gbọ́n. Mọ̀ ń bọ̀. Ìjọ tí àwọn ẹ̀ṣà tó ní òòṣà yẹn ìjọ táwọn yẹn náà bá gbọ́n wàá rí pé àwọn yẹn náà kúrò kí ló pè wọ́n oní ẹ̀ṣà kí ni wọ́n ń pè ní ẹ̀ṣà tọ́ba ní ata ẹ̀ṣà ìwọ wo bí n pé ń sìn ara ẹ̀ṣà ni àbí sórí bí n pé tọ́ba béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn wá ní ara àwọn ẹ̀ṣà nù Yorùbá ni àbí tọ́ba dẹ̀ wàhálà tó wà nínú ẹ̀dẹ̀ ní tó dẹ̀ lè bọ́ nínú àìnísinmi tó wà lórí ẹ̀dẹ̀ ní tó dẹ̀ ní padà nísinmi tọ́ba ní ta ni one of the originators wàhálà yẹn bí n pè ní àwọn ẹ̀ṣà tó ń gbọ́mọ ẹ̀ṣà kí ni wọ́n ń pè lẹ́ṣà ẹ̀ṣà ń ṣọ̀rí jìnnà tọ́ba ní ẹ̀ṣà nǹkan tó ń pè lẹ́ṣà kò ń ṣọ̀rí jìnnà ó wọ́n gbà tí Yínká Olóko máa sọ ó ní òun ní lẹ́yìn tí bí n pé ti bá yé ẹ jẹ́ dé stage kan Yínká Olóko ní òun lòun ní kó máa support ẹ sórí bá ẹ̀ṣà gan ni wọ́n sọ́mọ̀ pé bí n pé orí bí n pé òpè náà ibi tó bá gbá orí yẹn lọ ni yóò mọ̀ pé x mi ni ibi tó bá ti gbá orí ẹ̀ lọ di Yínká Olóko wá ní òun lòun pè é pé kó máa sọ sórí pé ẹ̀ṣà ni wọ́n ẹ̀ṣà lóòótọ́ ni wọ́n à ń gbọ́ ẹ̀. ọmọdé bíi pé zi mama irú àwọn ẹ̀ṣẹ̀ múlẹ̀. jọ ti gbọ́ wọ́n náà gbọ́n sí gbà tó máa pé ẹ̀ṣà onímàmá adé bí n pé ẹni tí ó wá gbá orí bí n pé sọ́dọ̀ ẹ òun ló bù yìí o ẹni tó gbá ẹ̀ṣà bí n pé ń gbọ́ ṣẹ́ṣà níwọ̀n náà bí n pé o ṣọ́wọ́n ń bẹ́ àbí kò fẹ́ dáhùn ni bí n pé ó ti bàjẹ́ o wọ́n ní ẹ̀ṣà ni ẹ ṣẹ́ṣà ni ẹ mo fẹ́ kó dá mi lọ. bí n pé ṣẹ́ṣà ní àbí ọ̀ríjínà ó dẹ̀ máa ń kọ́mẹ̀ntì o bí n pé wá kọ́mẹ̀ntì jọ tó wọ́n pa lè jà láàrin èmi àti ẹ̀ èyí tó fa gbómi sí òtún Ọlọ́run á parí ẹ̀ ń jọkùn ìjà abẹ́ ni so a lè jà bọ́ èmi kàn fẹ́ bèrè ṣẹ́ṣà ní àbí ọ̀ríjínà mo fẹ́ rí kọ́mẹ̀ntì bí n pé torí Lizzy pè ní ẹ̀ṣà bó o ṣe ní tìjú tó kú lè wá kọ́mẹ̀ntì jẹ́rìí yẹn náà ìjọ tí wọ́n ń pín tìjú àwọn yẹn wọn ò sí nílé rárá àwọn yẹn ìjọ tí wọ́n ń pín tìjú ẹ̀yin náà ṣàmọ̀ pé ìjà tó wà lẹ́yìn rẹ̀ èmi ò bàjà ìjà abẹ́ ni ó gbéṣẹ́ wá ni kò hit target ó dẹ̀ ń dùn ìjà tó wà láàrin èmi àti ẹ̀ nìyẹn èmi ò bàjà a lè ṣe lè parí ẹ̀ lọ́la
àwọn yẹn náà ò ní tìjú o. tọ́lá ní èèyàn ò ní tìjú láyé bóyá wọ́n ní àwọn ọmọ kan wà tó jẹ́ pé wọ́n ní ó depend lórí ibi tí wọ́n bá ti sun oorun wọn wọ́n ló máa ń determine bẹ́ẹ̀ wọ́n á ní tìjú àbí wọn ò ní tìjú. mo ti gbọ́ rí kò wá ìmájì ṣàmọ̀ pé irú bí n pé mo wá pọ̀ ẹ̀ o ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ni o káwọn ní gáréèjì lọ́ fi ti sun oorun bí n pé ń sìn ṣé ọmọ tí wọ́n bá sun oorun ẹ̀ ní gáréèjì ẹ̀ expect kó ní tìjú àwọn èèyàn ò ní tìjú. mo fẹ́ Ọlọ́run búra wọn ò ní tìjú àwọn ẹ̀ṣà Lizzy ni Lizzy tí ẹ̀ dúró náà ó ṣe yẹ pé ẹ̀yin olóṣó ẹ̀ ṣe wá kóra yín jọ tẹ́wá sọ́ra yín di ẹ̀ṣà náà ṣe tẹ́ bá wo bí n pẹ́ sí ṣé ẹ̀ ní pé lólóṣó no lọ́dọ̀ èmi àti ẹ̀yin bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé ọmọ yìí tó kéré jù náà ọmọ bí n pé kíní ni oúnjẹ Jamaima kò bá kọ̀ tí bí Jamil fẹ́mi náà ni Jamil kò mọ́ ṣàìdá àwọn bá plug mi lójoojúmọ́ a ní bàbá tí mo bí Jamil fún kò mọ oúnjẹ wá bàbá tí mo bí Jamil fún kò mọ oúnjẹ wá pọ́sà pọ́ńtà kò mọ oúnjẹ wá bó ṣe plug bàbá Jamaima ó dàbí Mr. Kwan máa ń sanwó ìyẹn máa ń mú oúnjẹ wá so kò ń plug Mr. Kwan. bàbá Jamaima ó dàbí Haúsá ni bàbá Jamaima ìwọ náà try inú ayé ẹ̀yin olóṣó parapọ̀ Ọlọ́run ayọ̀ yín yín kó olóko ó introduce ṣe mọ̀ pé wọ́n máa ń pè yàn ní doctor ṣe rí olóṣó náà title ni olóṣó title ni ṣe rí àwọn olóṣó yẹn ó yẹ ká máa bá wọn fi sẹ́yìn ẹ̀ pé olóṣó Adébímpé irú olóṣó Lizzy Anjorin ṣe mọ̀ pé Lizzy Anjorin ó náà ń jẹ́ chief àwọn bá fi olóṣó chief Lizzy Anjorin title olóṣó so ó ní olóṣó Adébímpé aláṣọ àdúrà tí ìjọ tí Bímpé bá dẹ̀ gba dókítà náà a bá fi olóṣó dókítà olóṣó Adébímpé aláṣọ àdúrà adónimáwẹ̀yìn ó ní ẹ̀ṣà ni ara àwọn ẹ̀ṣà ni lóòótọ́ Ọlọ́run má jẹ́ ẹ̀ṣà ni Bímpé ọ̀yà. àwọn èèyàn mi yìí èèyàn mi lélẹ̀ if not I don't trust Yorùbá people I'm saying. ó dẹ̀ trust Bímpé ìyá náà dá Lizzy at least téèyàn bá trust gbogbo Yorùbá tó bá ti trust Bímpé olóṣó Adébímpé aláṣọ àdúrà adónimáwẹ̀yìn ó ti tó and olóṣó Adébímpé yìí tábà ní problem tó wà nínú ẹ̀ no ẹ má ní Bímpé náà olóṣó ló máa ń bẹ̀rẹ̀ title ló máa ń bẹ̀rẹ̀ title ẹ fi title olóṣó náà bí ìgbà tí èèyàn gba doctor ni so olóṣó yẹn ló máa bẹ̀rẹ̀ orúkọ ó ní àwọn tí òun trust ó ní olóṣó Adébímpé àǹtí amẹ́dẹ̀wò olóṣó Adébímpé àwọn ni wọ́n kọ́ gbé Lizzy kò lóyún oyún bèbí òun ló gbé àtẹ̀wò bá ṣé ó yẹ kí nọ́ọ̀sì máa ṣe lára àwọn iṣẹ́ tí olóṣó Adébímpé ṣe. ìwọ ni legal wife ó ní first wife nìyẹn second tó bímọ fún Yorùbá làwa ilẹ̀ Yorùbá làwa ń gbé bẹ́ẹ̀ni third tó bímọ fún kó tó wá kan ìwọ ní àti bẹ̀rẹ̀ pẹpẹ wedding ẹ láti bẹ̀rẹ̀ pẹpẹ wedding ẹ ló ti mú ó mú Fọlá ní ọ̀tá eléyìí bóyá torí pé yìí méjèèjì jọra ló ti mú lọ́tà ìyẹn Fọlá ló ti ní èèyàn méjì péré lọ́kọ ẹ fẹ́ ló acknowledge bẹ́ẹ̀ni èèyàn méjì péré ni mi acknowledge èèyàn méjì péré ni mi acknowledge bẹ́ẹ̀ni bó ṣe nìyẹn ó ní pé ìwọ ni legal wife ó sọ bẹ́ẹ̀ ó ní ó sọ bẹ́ẹ̀ so òun náà olóṣó mọkànlá ẹlẹ́tì yẹn ni o olóṣó Adébímpé ló ń sọ̀rọ̀ yẹn anyway ẹ̀yà gbọ́dọ̀ olóṣó Lizzy Anjorin lọ́jà rẹ̀. this
My best friend is a guy. Cyberspace. My best friend. He's my uncle, he's my brother, he's a man. In fact, he's my everything. He's my special advisor. But you man sọ fẹ́ mi náà gbà yẹn ni ọmọ wèrè. He's my defender. Lẹ́yìn ọkọ mi ẹni yẹn ló kù. He's a typical. O sọ fẹ́ mi náà. O máa wá ní Mr. Lawal náà tẹ máa ń bèrè pé kí ló wà láàrin wa àti PNP. Lizzy ìwọ ló nìyẹn. Olóṣó Lizzy ìwọ ló ní kó sọ ìṣòro irú àwọn ọ̀rọ̀ yẹn ìwọ ló ní. Ṣé o ń gbọ́ mi? Kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ ẹni bá bẹ́ẹ̀ dùn gan máa pọ̀ ṣọ́lẹ̀ tì. À ń gbọ́ ọ̀yá. And I'm super proud of him. Bẹ́ẹ̀ni. Because irú man yẹn o lè rí kó wọ́pọ̀ tó bá ṣe ọkùnrin Yorùbá 100 jọ o lè rẹ́yọ. Wọ́pọ̀. Olóṣó Lizzy wọ́pọ̀. O sọ bẹ́ẹ̀ fẹ́mi náà wọ́pọ̀. À ń gbọ́. You don't understand? I don't listen because Yorùbá are people tó jẹ́ pé àwọn náà máa pààyàn, àwọn náà máa sunkún pé èèyàn. Dẹ̀ fi wálẹ̀ wéré. Abẹ́ kọ̀ọ̀kan tọ́mọ wa ni. Àbí irú wèrè wo lọ́mọ yìí? Wèrè tí ẹ mà ti yẹ ó tẹ̀ kò kọjá àdúgbò tí ẹ yìí ó mà lágbára kẹ. Fi wálẹ̀ náà. Ó lè pariwo Yorùbá. Yẹ Yorùbá bá yẹ ẹjẹ́ Yorùbá. Fi wálẹ̀ lọ́ba yíbo. Ati Tnt. Dẹ́ẹ̀dẹ́ mi ìràwọ̀ yín. Nígbà tẹ́sán bọ̀ dùgbẹ́ yín síta pẹ̀lú MC Olúọmọ. Kí wá jáde síta kí wá ní. Gbogbo èyí tẹ lóṣòdì. Kò dáná. Ó ti jáde orí ẹ̀ ò pé. Lizzy orí ẹ̀ ò pé. Ṣé Godmother ló ń bú bẹ́ẹ̀ pé kó wá jáde? Nǹkan tó fẹ́ sọ ńgbà yẹn náà ló ń sọ pé òótọ́ ni. Lizzy ṣé òun sọ ń sìn pé ókè nǹkan pé nǹkan olóko wọ́n pèèyàn lólóko anybody ló lè bá sùn wọ́n ní nǹkan olóko tó bá wùn kó bá Tinubu sùn tó bá wùn kó bá whatever orúkọ á máa roni wọ́n náà wò wọ́n sìn Olóṣó Lizzy Anjorin. Ó gbọ́ àwa ni ó ti dó gbogbo Nàìjíríà tán ó ń ṣe lómi ń kàyéfì. Ó ń ṣe lómi ń kàyéfì. Wọ́n ò ní wo pé táìtù wo Olóṣó. Ṣé ò ń gbọ́? Àwọn ilé kò dáa àti nǹkan. Exactly what they want here, and you want to play as you want to play innocent. You are not. Oni nǹkan olóko pé ìwà tí wọ́n wù ní pé wọ́n dó MC wọ́n dó K1. Gbọ́ mi. Ó ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ bó ṣe máa ń bú èèyàn ó ń bú ẹnìyẹn ni o. Ó mọ̀ nǹkan tó ń ṣe o ó ń bú ẹnìyẹn ni o. And go there dúró gbẹ́nu sọ. Kò mọ̀ wá surprise sharing gbà mí wà àbòsí tí ò bá lè dúró yan ò dúró bí ò dúró sọ̀hún ó fẹ́ dá ń bì ó fẹ́ dá lọ́hùn. Ẹ má fi Olóṣó sínú táìtù tèmi àmọ́ Olóṣó Adébímpé Olóṣó Lizzy Anjorin ṣẹ́rí ó fẹ́ dá ń bì ó fẹ́ dá lọ́hùn ó máa ń kó ẹ̀tẹ́ báyọ̀ ni. Mo rò pé nǹkan tó ń ṣe Yínká Olóko nìyẹn. You want to be good here? You want to be good there? Bóyá ọmọ Lizzy ń ṣe birthday ń sìn. You want to celebrate ọmọ Lizzy? Ọmọ Ìyábọ̀ ń sìn. Ó ń ṣe ìyàwó. You want to celebrate ọmọ Ìyábọ̀? Wọ́n ò ní réyàn pé ẹni yìí dẹ̀ dá o. Ó máa ń kó ẹ̀tẹ́ báyọ̀ ni. Ìsídà kí ó wà ń bẹ̀ pé okay anything that has to do with Lizzy. Ó ní ṣe kí ni? Calm down. Ní ṣe kí ni? Ní ṣe kí ni? Ní sọ pé ṣọ̀tún ṣòsì. Kò sí nǹkan tó ń jẹ́ ṣọ̀tún ṣòsì. Tó bá máa ṣòsì, dúró ṣòsì. Tó bá máa ṣọ̀tún, dúró sí ọ̀tún. But at a point, wèrè tí à ń bá dìrún sí ìyẹn Olóṣó Lizzy Anjorin. Ìyẹn wèrè tí ó máa ń jowú ni. Gbọ́ mi, wèrè tí ó ń jowú. À ń ṣọ́dẹ̀ mọ̀ pé owú jíjẹ ló jẹ́ kí wọ́n lé ìyá ẹ̀ náà tí a fi mọ bàbá ẹ̀ dè ní. Gbọ́ nǹkan tí mo sọ, tá a fi mọ bàbá ẹ̀ dè ní. Òun ló jẹ́ pé àwọn ẹbí Anjorin story ẹ̀ ó bad. Ẹ jẹ́ àfi story ẹ̀ sí jọ mi. Lizzy wọ́n ti fún mi download ẹ̀. Tó fi jẹ́ pé àwọn òbí Lizzy ní ìyá òun wọ́n máa ń fọ ẹsẹ̀ kiri ni. Ọwọ́ fọ ẹsẹ̀ báwọn ṣe ń fọ ẹsẹ̀ lọ wọ́n fọ ẹsẹ̀. A lè ń béèrè pé nígbà tẹ́ ẹ̀ ń fọ ẹsẹ̀ yẹn bàbá tó bí ẹ ibo ló wà?
a gbọ́dọ̀ béèrè pé bàbá tó bí ẹ ibo ló wà nígbà tẹ́ ń fọ ẹsẹ̀. Àárí ṣé oyún tí wọ́n fi bí ẹni oyún àìmọ̀dí ni ló fi jẹ́ pé ẹ̀yin ń fọ ẹsẹ̀ kiri? Bàbá tó bí ẹ dẹ̀ rí pé ẹ̀ ń sọ́fà kiri, òjò àárọ̀ orí yín láti dá, òrùn àárọ̀ orí yín láti dá. Anyway, ẹ jẹ́ á continue. ẹni tó bá ti àbẹ́ ti kílà ní gbogbo wọn àti nǹkan tó bá jẹ́ wípé mọ̀ pé ẹni ya ẹni bí ni tẹ́ ẹ bá ti sọ pé èmi ò lè máa kò sẹ́ni tó bẹ̀ pé kẹ́ wá gbèjà. Bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ ọmọ wèrè ọmọ olórí ẹrú ó ní ẹni bá ti àbẹ́ ti kílà ó ní kílà ní gbogbo wọn àbí láàrin òun àti Dorcas ọ̀tá ni Lizzy àti Dorcas kódà ọ̀tá débi pé Lizzy tún lọ ṣẹjọ́ nílùú òyìnbó pé ọ̀tá mi mo gbọ́ bàbá ṣẹjọ́ ó tún lùsì màgbọ́ ó tún lùsì nílùú òyìnbó nílùú ọba Dorcas tún win ní kéèsì nílùú ọba ṣárí lẹ́yìn yẹn Dorcas wá ń ṣe ṣóò fún dáadáa léraléra ẹ̀mí ẹ̀fẹ́ bọ̀ ṣé mọ̀ pé àmọ̀gbà tí ẹ bá gbọ́ ó ní ẹni bá àbẹ́ ti kílà ni ó bá ní àmọ̀gbà tó bá ṣé mọ̀ pé kò ga jù gọlọ ó bá yọpọlọ àmọ̀gbà tó lọ bá Dorcas ṣá ṣé mọ̀ pé ibi tó ti lọ bá kó Dorcas yẹn ó ń sọ fún Dorcas pé you are doing a very good job ó kọ́ lè wo pé ní mímí ni ó ń ṣe ní mímí ṣọ́ra àwọn tí wọ́n ń gbèjà mi yẹn ó ní àwọn gangan lẹ́ni mi èmi ni wọ́n ní wọ́n ń gbèjà ìwọ gangan ọ̀rẹ́ mi ní ẹ ó mọ̀ pé ní àárín yẹn kí ló ṣe apart from pé ó hùwà ọ̀dàlẹ̀ ìyẹn olóṣó Lizzy apart from pé ó hùwà ọ̀dàlẹ̀ ó tún àbẹ́ ti nǹkan tí Dorcas ń ṣe táwọn ti ẹ̀wọ̀n eléyìí pọ̀ ẹ̀rí pé òun ní enemy nígbà tí máa ń sọ pé ṣe rí enemy ẹ̀ ṣe rí gbogbo ẹyin tó rí àṣẹ enemy ẹ̀ ń ṣe enemy ẹ̀ o ọ̀tá kan ní Lizzy ni níta ni ọ̀tá kan tó ní òun náà ní ara ẹ̀ ọ̀tá kan tí ó ní tọ́ba níta ní ọ̀tá Lizzy kò ní ọ̀tá lórí social media yìí èmi akọ ní olóṣó Lizzy Anjorin òun lọ̀tá Lizzy. But when you see her talking tẹ́lá rò pé bí kò ń ṣọ̀tẹ́ ẹ̀ náà ẹ̀dọ́ kí ni Bímpé ṣe ó gbé yùn ké jáde ó fi ṣe yẹ̀yẹ́ ó gbé voice note jáde nǹkan tí Bímpé ṣe pé ó gbé voice note jáde Dorcas analyse the voice note then why tí Bímpé fi ájọ rẹ̀ tí Dorcas àjọta no ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ pé why tí Bímpé máa fi jọ rẹ̀ tí ó mì pé tí Dorcas tí Bímpé bá lè jọ rẹ̀ ọ̀rẹ́ ní Dorcas náà. ọ̀rẹ́ ni kò ń ṣọ̀tá Lizzy ọ̀tá kan tó ní òun lára ẹ̀ ṣé àmọ̀ pé nígbà míì wà èèyàn máa ń jọ̀tá fara èèyàn nígbà míì máa ń wà ẹnu wa máa ń jọ̀tá fún wa tí a bá mọ when to stop nígbà tó yẹ ká dé àti nígbà tó yẹ ká ṣe a máa jọ̀tá fẹ́yàn. ṣùgbọ́n ọ̀rọ̀ wèrè ní ojú ẹ̀ lójú wèrè lọ́pọlọ wèrè máa ń rò pé gbogbo èèyàn ní ọ̀tá òun ẹ wo bó ṣe sọ́ǹsì ó ní gbogbo Yorùbá èèyàn burúkú ni wọ́n gbogbo Yorùbá ọ̀tá òun ni wọ́n gbogbo Yorùbá ní ojú wèrè irú àwa tí à ń bá sòótọ́ rẹ̀ yìí á dàbẹ́ ni pé à ń bu ni èyí tó yẹ kó yẹra ẹ wò pé ẹni yìí sọ̀rọ̀ kan pé èmi lọ̀tá ara mi ṣé lóòótọ́ ni báwo mo ṣe jọ́ta ara mi kò ní ṣe yẹn torí the only problem tó ní tẹ́ ẹ bá wò ó problem tó kó sí gbogbo wàhálà yẹn ẹnu ni kò mọ she doesn't know when to stop
and she doesn't know when not to talk. Tí èèyàn bá wà bẹ́ẹ̀, a ní problem. And problem tó ń ní nìyẹn. Àgbọ̀ Lizzy. Olóṣó Lizzy Anjorin à ń gbọ́. Ilé tó wá sọ̀rọ̀. Wọ́n play video ìtàn. Wọ́n tún tó ń bí mi nínú lórí cyberspace yìí. Ẹ jẹ́ ká mọ̀ wípé mo wà fún níwà ló ń jọ̀rẹ́. Àti nǹkan ọ̀rọ̀ kó àtòbò tẹ́ ń sọ ọ̀rọ̀ tó yẹ kó sanction yìí. Ó ní wọ́n wà fún níwà. Ó ní ìyẹn ló ń jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́. Ta ní ká mọ̀ wà fún irú ìwà wo ni ká mọ̀ fìyàn? Ṣé ìwà wèrè tó wà lọ́wọ́ ẹ̀ yìí? Òun ni ká mọ̀ fún ẹ. Wọ́n ní o lè má mọ òwe yẹn padà dà. Wọ́n ní tá a bá fi wèrè lẹ̀ kó ṣòkú ìyá ẹ̀ bó ṣe wù ú. Ẹ bá mi parí ẹ̀. Ní ti torí pé o gbé wa wèrè wá. Àwọn èèyàn àwọn máa wù ẹ́ pé ẹ fílẹ̀ wèrè ni. Ó dàbí àwọn èèyàn kan á ní irú àwọn tá a bá ń sọ̀rọ̀ Lizzy á ní ẹ fílẹ̀ ẹ má sọ̀rọ̀ ẹ̀. Á ní kí ló dé táyàn ò lè lọ bá sọ̀rọ̀? Wọ́n á ní kò ní gbọ́. Kò ní gbọ́. Ẹ lè wá bá wa, ẹ lè wó pé káwa gbọ́. Ẹlòmí àwọn ọmọ kọ́mẹ́ntì PMP náà kò ní gbọ́. Ẹ lè ń kànú ẹ. Tí kò bá ti ní gbọ́ ẹ má kànú ẹ. Ẹ fi ilẹ̀ pẹ̀lú àwọn tí apá wọn kà ní. Àgbọ̀ Lizzy. Olóṣó Lizzy ó yá. Ọ̀rọ̀ tó jẹ́ wípé wọ́n bá kọ lẹ́tà sí àwọn right office ó máa yọlẹ̀ fún yín. Because you are not adding value to the society. You are actually destroying the society. What could come in? Orí ẹ̀ pé Lizzy, sórí ọ̀rọ̀ yẹn kò gba inú ẹ̀ láti sọ fún Yínká Ológbò pé kò hard sí society. Kò gba inú ẹ̀. Táwa bá sọ ó gbẹnu wa. Why tó fi jẹ́ pé ìwọ dákẹ́ tí o ìjọ tó máa bàjá. Kò tó wá rán létí kò hard sí society. Èyí tí wọ́n eré tí wọ́n ń ṣe yìí ó hard sí society. Ó hard kí ni impact ẹ̀ ní society. Àwọn ilẹ̀ ọ̀gẹ́rẹ́ tó ń gbé wá gbogbo ìgbà èpè lójoojúmọ́ yẹn kí ni impact ẹ̀ sí society. Then which society is she talking about? Ṣé United Kingdom society or Nigerian society? Àbí tó bá fẹ́ sọ̀rọ̀ society wa ní okay kí ló òfin sọ? Òfin ṣé ibi tó ń gbé ni kí ló sọ ń pa ẹ̀? Ṣòro òfin. But àwọn criticize ẹ̀ nítorí pé morally kò make sense. Ká ní pé ìwọ rí ọ̀rọ̀ yìí sọ́nsìn nígbà tí kẹ tó jà. Nígbà tí Yínká Ológbò ń jẹ́ Godmother Faja. Ká ní pé òun sọ̀rọ̀ yìí sí àti Yínká nǹkan tẹ́lẹ̀ ń ṣe yìí kò dá o. Ẹ má sọ̀rọ̀ yìí mọ́. Ó ní fi ṣe ìjà. À sọ pé okay ó sọ ń gbà yẹn náà. Ó wá dúró di ọjọ́ ìjà. Ó wá ní kò hard mọ́ society. Wèrè tí wọ́n ń ṣe yìí ó hard mọ́. Ó rí pé wèrè tó ń ṣe yìí òun ni wọ́n ń debate ní London ní House of Assembly. Wọ́n fẹ́ fi kún lára nǹkan tí wọ́n á fi ṣèlú ní ìlú Èkó. Tí ọ̀rọ̀ á ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ á ní asáré máa mention society. Nígbà tó tiẹ̀ jẹ́ actress kan. Wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n interview ẹ̀ ń jọkọ̀. Wọ́n ní máa wo movie tí ó ṣe owó náírà bet. Owó náírà bet yẹn náà make sense. Wọ́n ní kí ni ẹ̀kọ́ wo ló kọ́ wa? Ṣé mọ̀ pé tá a bá fẹ́ kẹ́kọ̀ọ́ nínú bet á eradicate ẹ̀ ni. Òun ní rárá torí àwọn tó ń ta tẹ́tẹ́ tó bá ti ń ta tẹ́tẹ́ kó sáré máa fi owó ẹ̀dín nǹkan mọ́lẹ̀ torí òun fúnra ẹ̀ understand nǹkan tó ń pè ní tẹ́tẹ́.
èèyàn kọ story nípa tẹ́tẹ́ owó náírà bet ìwọ tó kọ story nípa tẹ́tẹ́ o gbọ́dọ̀ understand nǹkan tí wọ́n ń pè ní tẹ́tẹ́. òun ní tọ́ba ti ń jẹ nínú owó tẹ́tẹ́ kọ́ máa fi dè nǹkan mọ́lẹ̀ kọ́ máa fi owó ẹ̀ kọ́ máa dá padà nítorí nǹkan tó ń pè ní tẹ́tẹ́ wọ́n ti ṣe in such a way. òun ní pé tó bá yá machine game ni òun ní pé o lè win ní machine ní gbogbo ìgbà. òun ní pé àwa tá à ń kọ movie àbí tá à ń kọ street a kò máa jókòó pé mo fẹ́ ṣe fíìmù ọ̀rẹ́ mi ti ń ṣe fíìmù owó náírà bet ò make sense torí ẹ̀ ń promote gambling ni but rather tó fi máa sọ pé kọ́ eradicate gambling oní náà tó bá ti ń jẹ kọ́ máa fi dè nǹkan mọ́lẹ̀ kò ń sábà rí bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí mo sọ kò ń sábà rí bẹ́ẹ̀ addiction yà wà débi pé tó bá jẹ́ 1,000 àbí 1 million naira kò tó mọ̀ náà ibẹ̀ náà ni ó máa padà ló máa bá lọ nǹkan tí wọ́n ń pè ní tẹ́tẹ́ nìyẹn addiction àwa setting débi pé ẹlòmíì ata débi pé a tún wà lọ́ máa ta nǹkan ní ẹ̀ láti fi ta tẹ́tẹ́. State wọn ni ó ń sọ̀rọ̀ nípa gambling wọn náà wọ́n fẹ́ control why ti state yìí fẹ́ I think Lagos State ṣé Lagos State ni àti Ọ̀yọ́ something like that wọ́n rí pé contribution tẹ́tẹ́ owó náírà bẹ́ẹ̀ tí fíìmù tí Lizzy ń ṣe wọ́n ní contribution ẹ̀ ní society ò dáa wọ́n á náà fẹ́ control tẹ́tẹ́. àgbọ̀ Lizzy olóṣó Lizzy àgbọ̀. ọ̀rẹ́ ni mí ilé rẹ̀ láti tọ́ mi èèyàn rẹ̀ ló bí mi I was born and raised by Alpha mother that taught me how to mind my business. irọ́ ló pa o gbogbo àdúgbò nìyẹn ẹ̀ ti bá jà tọ́ ó sọ ìtàn kan ó ní ilé tí ìyá òun ń gbé bóyá chọ́ọ̀chì ni bóyá ẹgbẹ́ chọ́ọ̀chì ni màá bá ọ̀rọ̀ yẹn o tí àwọn èèyàn bá fẹ́ múwèé wọ́n máa lọ bá ẹni tó lè ká ní pé wọ́n mọ̀ ẹ́ pé tó bá ti gbé gossip dọ́dọ̀ wọn wọ́n ní wàá ṣọ̀nù wọn ò ní wá bẹ́ẹ̀. ó ní at the point tó bá fẹ́ múwèé ọ̀dọ̀ mọ́ sí ẹ̀ lọ́ ti máa ń múwèé gbogbo nǹkan tó ìyá yẹn bí ẹ kò ń ṣiṣẹ́ ni o I don't know gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lára ìdí tí wọn ó ti da ìyá ẹ̀ da church rú ni. wàá bèrè pé irú kí ni nǹkan tó lè fà á tó jẹ́ pé ọmọ kìrìsìtẹ́nì tó kú àsì kìrìsìtẹ́nì àwọn kìrìsìtẹ́nì wọn náà wọn ò ní sí àwọn muslim láwọn padà wọ́n pé tá a bá sìn ẹ̀yin fárígánsì bẹ́ẹ̀ ní sí tá a bá padà sí ẹ̀yin ò fẹ́ sí kìrìsìtẹ́nì ní ẹ̀ fẹ́ sí táwọn náà ò bá tábà ní àní sí kí ló máa padà ṣẹlẹ̀ òun ẹ̀ ò ní jẹ́ ká gbádùn ládùúgbò ìdí tí àwọn àáfàá fi wá wò pé ẹjá lọ sí wọ́n wá bèèrè lọ́wọ́ nínú interview kan wọ́n bèèrè lọ́wọ́ olóṣó Lizzy wọ́n ní òun di muslim wọ́n ní kí ló dé kí ló fà ọmọ kìrìsìtẹ́nì tó di muslim ó ní nítorí pé ọmọ muslim ló sìn ìyá òun kò sọ circumstance tó jẹ́ kí muslim sìn ìyá ẹ̀ kò sọ ìyá ẹ̀ ti bá gbogbo àdúgbò jà òun mo fi ń sọ ń gbà ní pé tẹ́ ẹ bá wo Lizzy dáadáa ẹ rí ìyá inú ẹ̀ ẹ rí ìyá tó bí ẹ rí inú ẹ̀ kò ń ṣe pé ìwà tó ń wù kó kàn déédéé náà ìwà tó ń wù kó tó dé orí Facebook nìyẹn. Lizzy má bínú mo dúró mo rò pé mo ò múra wá láti wá sọ̀rọ̀ ọ̀rọ̀ kan jáde ni ṣùgbọ́n já máa sọ̀rọ̀. Get me sister ẹ̀yin ṣẹ́rí tó máa sọ wípé àwọn platform tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì cancel platform yín àti ẹ̀ka platform Gistlover you don't understand àti platform àwọn ẹ̀sà bọ́ọ̀dù. títí ẹyẹn tó fi ń ṣẹlẹ̀ ọ̀gẹ́rẹ́ yẹn ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì filẹ̀ torí ara nǹkan tó ń jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì kọ́ máa rí ṣe nìyẹn orí kórè òpè tí ẹ tí o máa kọ́ ọmọ wa tó máa ṣe àtàbí oníná elépo ẹlẹ́jẹ̀ ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì fi ìyẹn lẹ̀ ni. wo àwọn tí ó dárúkọ
kò dárúkọ àwa safe. Ó ní wàá rí pé gbogbo àwọn tí wọ́n tó ń sọ yìí tó bá kárígbó ní afúnlórí ọ̀fẹ́ láti dárúkọ pláfọ́ọ̀mù Ìyábọ̀ Òjó kò bá tún dárúkọ yẹn náà. Kárígbá fún lórí ọ̀fẹ́ kó dárúkọ ẹ̀ wàá rí pé àwọn tí ó ń bá jà òun ló ń dárúkọ àwọn tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì káńsù Gistlover tó yẹ pé Gistlover tó yẹ pé òun fún lówó rí Gistlover tó yẹ pé ẹjọ́ ń ṣe àbí kan tún káńsù ẹ̀ Lizzy ìkànnì ẹ̀ ó bá ti sọ eléyìí pé kí wọ́n káńsù pláfọ́ọ̀mù Yínká Olóko gọ́ọ̀mẹ̀ntì wo ló tẹ̀ fẹ́ káńsù ẹ̀ which government ṣé ìjọba Tinubu àbí ìjọba Starmer agbọ́dọ̀ mọ̀ yìí tí Lizzy má láàárọ̀ ẹ o má là o. àwọn àdótòsí platform tó jẹ́ wípé bá ṣe ń go to. ṣẹ́túbọ̀ platform ṣẹ́rí pọ́ mẹ́sàn án àdótòsí náà mọ̀ platform àwọn àdótòsí ṣẹ́rí pọ́ mọ̀ ìwéré ń ṣe gan no for real iṣẹ́ wèrè ni ẹni pé àwọn tó ń bájà tọ́jọ́ ń jà òun ni ká ní pé ó ní agbára ni wọ́n tún máa sọ fún ìjọba pé kí ìjọba ṣe nìyẹn. Ẹ wo Yínká Olóko ń sìn ó ti fi mọ́ àwọn blackmailer platform tiẹ̀ ń sìn platform tí wọ́n ti ń ṣe dáadáa ni bó tẹ̀ jẹ́ pé èpè ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ìjọba ká gbọ́mọ ṣépè ká kọ́ RIP sórí ọmọ òkókó kò jẹ́ nǹkan kan ní ọ̀dọ̀ ìjọba ó ní kí ìjọba fi platform òun lẹ̀ pé platform tó dání. crisis ní society platform tó hà di orí burúkú bá ní wọ́n bá sọ̀rọ̀ lẹ́nu wípé ìran Yorùbá ò lè ṣe DNA kí ni contribution program yẹn àti nǹkan but kò kàn mí àti nǹkan is none of my business that is your life. Nítorí kò kún ẹ̀yẹn ó wà lára problem tá a ní Nàìjíríà lẹ́nìí lára problem tá a ní òun ni kò kàn mí. Ẹ wọ́n lọ́dọ̀ òyìnbó òyìnbó á sọ fún ẹ pé ìjọba ẹjọ́ ń ṣe ni o if you see something say something. Ó gbọ́ ṣùgbọ́n ara àwọn Lizzy wọ́n wà lára àwọn tí wọ́n bàjẹ́ tó ń bàlújẹ́ kò kàn mí. Ìyá kan wà nígbà yẹn gba ẹmọ tí ẹ kéré mo lè ju 15 years lọ. Language kan tí máa ń gbọ́ lẹ́nu ìyá yẹn tí mo like. Dóró òun ni ìyá yẹn máa sọ̀rọ̀ pé Nàìjíríà ò bá àbàjẹ́ kí tèmi àti tọwọ́ mọ́ mi kó ṣàdánù ẹ̀. Language kan tí mo hate lẹ́nu ìyá yẹn nítorí kò kàn wọ́n kò bá àbàjẹ́ kò kàn wọ́n títí wọ́n bá ṣáà ti dánú ẹ̀ nǹkan tó kàn wọ́n nìyẹn. Nǹkan tó jẹ́ kí Nàìjíríà débi tó délé ní òun ni kò kàn mí bí ìtọ̀rọ̀ Lizzy àgbọ̀. I was raised by a good mother. Ari ó ní I was raised by a good mother pẹ̀lú èpè tí ìyá ẹ̀ fi ilẹ̀ fún ẹ̀. Sọ̀rí pé ó ṣò lára ẹ̀. Good mother ò ní fi èpè lẹ̀ fọ́mọ. Good mother kò ní fi èpè lẹ̀ fọ́mọ. Nígbà tí ìyá ẹ̀ dàgbà tó ń dàgbà ọmọ tí ìyá bá rèsì dáadáa kò ní neglect ìyá ẹ̀ kó ṣolóṣolọ. Kò ní neglect ìyá ẹ̀ kó ṣolóṣolọ. A nínú tán òun náà ló fẹnu ara ẹ̀ sọ. Ó nígbà tóun dé láti Jos tóun lọ bímọ. Ó ní òun dé sí side Ìyànà Pàjá. Máa gbọ́ o. Èèyàn lọ bímọ. Ó ní òun ní oyún àìmọ̀dí. Wọ́n wá gbóhùn lọ sí Jos. Òun lọ bímọ sọ́dọ̀ ẹni tó fóun ní oyún àìmọ̀dí. Torí obviously irú oyún tó níyẹn one night stand ni. Kò ń ṣe pé Jos tó lọ yẹn bí wọ́n wá tọrọ ẹ̀ àbí one night stand ni. Ó wá lóyún àìmọ̀dí ṣá. Màá gbọ́ mọ́dà tó rèsì ẹ̀. Ẹ rí pé irú mọ́dà yẹn is a failed mother. Ó rèsì ọmọdé bíi pé ọmọ wa ní oyún àìmọ̀dí. Ibi tí mo lọ kọ́ nìyẹn. Ó wá ní òun wá gbé ọmọ yẹn lẹ̀. Máa wo fẹ́ mọ́dà tiẹ̀ ó pàṣẹ sára tiẹ̀. Òun náà wá gbé ọmọ lẹ̀ òun lọ tóun bá mẹ́kì ẹ̀.
òun á padà wá fọ́mọ tóun ò bá make ẹ̀ ọmọ find the way ẹ̀ ṣé ìyá dáadáa ló ń ṣerú ẹ̀ fọ́mọ ẹ̀ irú wọn ni wọ́n máa ń ní oyún tí wọ́n bímọ wá lọ gbé sí orí àkìtàn lọ́rọ̀ kan ó wá lóun padà dúró gbẹnu sọ̀hún kó tí ni ó sọ̀rọ̀ ó nígbà tóun wá sọ bẹ́ẹ̀ fún ọmọ òun kókó ọmọ òpó ń lò pé mò ń lọ Rótìmí mò ń lọ ó ní tí n bá méèkì ẹ̀ bó ṣe sọ nìyẹn o máa padà wá tí n bá méèkì ẹ̀ jẹrẹ máyé ó bá wá sẹ́kọ̀ọ́ má gbàgbé ó fi ìyá ẹ lẹ̀ síbi tó filẹ̀ sí ló ní òun lọ sí Sàngúrò òun lọ sí Jos òun lọ bímọ ó nígbà tóun wá dẹ́kọ̀ọ́ òun wá ń ṣiṣẹ́ ní ọ̀ṣọ́pì òun ṣiṣẹ́ Kàtàngúrà pàtó òun ṣiṣẹ́ Kàtàngúrà òun tún ríṣẹ́ kan òun tọ́tí Kàtàngúrà òun wá tún ríṣẹ́ kan ní ọ̀ṣọ́pì ó ní ìyá tó bí òun gan kò tí a mọ̀ pé òun wà lẹ́kọ̀ọ́ and you are raised by a good mother do you know ọ̀dájú ló tó ẹ̀ ìdí tí wọn náà fi dájú nìyẹn torí tó bá yẹ pé you are raised by a good mother ó tó ẹ dáadáa bó o ṣe wá sẹ́kọ̀ọ́ yẹn ìyá ẹ ló yẹ kó o tiẹ̀ kọ́kọ́ wo pé ibo nìyá yìí wà but unfortunately ó gbàgbé ẹ̀ ó ní òun wá pàdé ọkùnrin kan ó wá ní young girl ó ní ó yẹ kó o lọ léèwé iṣẹ́ tó ń ṣe yẹ ó yẹ kó o lọ sílé ìwé ó ní gbogbo táyì bí owó orí ìyá òun o mo ò ṣeré o mo ń ṣàràbù ó wà lórí mídíà ó ní ẹni ó wá bóun ṣe admission sí Ìlaró kò rí yẹ and good mother ṣé èèyàn máa ń ṣe good mother bẹ́ẹ̀ ọ̀dájú nìyẹn alápá máa ṣiṣẹ́ tí èèyàn bá ní apá ó máa fi ń ṣiṣẹ́ ni tó bá nígbà tí ìyá ẹ̀ wà ìlú dà tó bá ní form 5 wàá ṣiṣẹ́ ibi tó bá wàá ṣiṣẹ́ ìjọba àbí standard 5 ni wàá ṣiṣẹ́ torí pé ìyá tó bí alápá máa ṣiṣẹ́ ni ó wá padà ó wá lọ sí poli ó lọ ọdún 2 ní poli àwọn wò pé báwo ni ìyá tó bí ẹ ṣe rí sí ẹ tó fi dájú bẹ́ẹ̀ yẹn kò rí yẹ ó wá ní òun tún lọ sí uni òun wọ uni oṣù ó ní òun tún rántí pé ìyá kan wà níbì kan níjọ matric ó ní òun kàn tún wò pé wo aṣáyé ẹ lọ good mother ni ó nígbà tóun wá wà ní 200 level èèyàn kan wá ní àwọn rí mọ́ sí òun pàgbọ́ wọ́n mọ̀ ọ̀dájú good mother ṣé irú good mother ni wọ́n ń ṣerú ẹ̀ sí irú bó ṣe treat ìyá yẹn so obviously ìyá yẹn ò lè jẹ́ good mother kọ́ ọmọ treat ẹ̀ bẹ́ẹ̀ tí ìyá yẹn bá jẹ́ good mother ọmọ ò ní treat ẹ̀ bẹ́ẹ̀ ó ní pàtó wọ́n wà ní 200 level èèyàn kan wá ní òun rí mọ́ sí òun wá ní ẹ lọ bá mi gbé wọn wá ibo láti rí mọ́ sí ẹ̀ tó require kí wọ́n lọ gbé wá irú èèyàn wo ni wọ́n rí tí wọ́n ní kó lọ gbé wá ìsídà kó jẹ́ pé ẹni yẹn wèrè ni máa gbọ́ ọ̀rọ̀ mi dáadáa o kò sí àràbù náà àràbù sọnù níbí yìí o kó lọ bá gbé wá ìyá tó dẹ̀ dáa if you are being trained by a good mother ṣe bó ṣe kí act sí ìyá tó dáa nìyẹn ọmọ òṣì àgbẹ̀ kíní yìí ṣé mo dẹ̀ ti sọ̀rọ̀ gan lálẹ́ yìí bọ́bọ́ ẹja gbọ́ díẹ̀ sí. bá lọ́ra yín pa bá gbé program wa bá gbé ọ̀rọ̀ yín but don't come for me if you come for me tó bá tún di mi wá tún di ẹ̀. ọjọ́ tó ti ń pariwo wọ́n ti ti ilé Lizzy pa wọ́n ti ti ṣọ́ọ̀bù ẹ̀ pa wọ́n ti ti pa gbá mi ò sọ̀rọ̀ àbí mo sọ̀rọ̀. ó sọ̀rọ̀. meanwhile àwọn náà ti jẹ́ wọlé tó gbé wọn lọ kóòtù. ẹ dúró you say I didn't answer too much I think nobody will say I don't want to play kí ni tẹ́jẹ́ play tán kí tó sọ̀rọ̀. máa play tán. àti ìka ṣe rí àwọn ogun kan wà tó jẹ́ wípé àwọn ọ̀tá nílò lọ gbé kọrin wọ́n ẹ̀ ní mọ̀ máa sọ reason tí mi ṣe ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ àti ìka ẹwọ́ cup tó wà lọ́wọ́ mi. Yínká olóko gbogbo àti Yínká àti Yínká yẹn
ó ti bú ẹgán bì o gbogbo àǹtí Yínká yẹn ó fi ń gbé ẹ mọ́ra ni ṣọmọ pé kí wọn máa láyọ̀ ń kó dẹ̀ máa pa àǹtí Yínká kó máa láyọ̀ ń kó ó dẹ̀ ń pa àǹtí Yínká right nǹkan tó ń ṣe ń bẹ̀ because ó máa ń rò to me she's not smart but ní orí ẹ̀ ó máa ń rò pé òun smart àǹtí Yínká ó dẹ̀ ń fún kò lórí àǹtí Yínká ó dẹ̀ ń gbá ń kò lórí bóyá nǹkan tó fà ní pé pàtẹ́yìn náà bá ti gba jámà gba kò lọ́wọ́ ẹ̀yin náà wo ṣé ó yẹ kẹ́yìn náà gba kírìmù lò lọ́wọ́ ẹ̀ àwọn yóò lè dán ẹ lọ ń gba jámà gba kò bí nǹkan tó fún ní ló fún ní ọ̀rọ̀ láti máa sọ nìyẹn o I don't know anyway à ń gbọ́. Makeup tó wà lọ́wọ́ mi tí ìlú wà nínú ẹ̀ ọwọ́ mi ni mo fi po nǹkan tó wà bẹ́ẹ̀ ọwọ́ mi ni mo fi po bẹ́ẹ̀ mo ṣe wà ṣe rí ọ̀rọ̀ cyberspace àwọn kan máa wá ọ̀fà yín wọ́n ní kí ní tòun yóò dáa wọ́n wá gbé ilé wa wọ́n ní kò mú meanwhile tí cyberspace gbé wá fún ẹ ìyá àwọn Yorùbá tó wà cyberspace èyí tó gbé wá fún ẹ wọ́n ti fògùn yàgbé sí. ó dẹ yé ṣe pẹ̀lú Yorùbá mọ Lizzy problem tẹ́mi ní pẹ̀lú ẹ̀ nìyẹn o tí a bá ní ẹ̀yà yóò dá Yorùbá ò dá Yorùbá burúkú ní Yorùbá kí ló ṣe ń ṣe pẹ̀lú Yorùbá gbọ́n nǹkan tí mo sọ náà kí ni nǹkan tó ń ṣe pẹ̀lú Yorùbá yẹn ní òye mi o tí Yorùbá ò bá da èèyàn máa ń yẹra fún Yorùbá ni wọ́n tẹ èèyàn máa kú wọ́n ti fi sí wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan sínú ẹ̀ wọ́n wá gbé fún ẹ̀. àǹtí Yínká tẹ bá wá gbé tí yẹn wá pé àti yìí o kò sí ìtọ́kàn mi pẹ̀lú tí tèmi àti Lizzy jọra kò sí ìtọ́kàn mi at least iye òkàn mi tí ìtọ́ gbé wá fún mi àǹtí Yínká ṣé ti bá bá yín ṣé ni mo fẹ́ yàgbé. ọ̀rọ̀ ò ṣe make sense. ẹ jẹ́ kí n fún yín ní stance. tún fún wa. ẹ jẹ́ kí n fún yín. ó yá tún fún wa. ṣe rí àwọn tí wọ́n ní àròjinlẹ̀. ó ti fún wa ń kàn sìn mo ní kò make sense ó yá fún wa ń kejì fún wa ń kejì fún wa ń fà bómi ó yá. ọtí mo fẹ́ sọ yìí ó lè yìí ẹ jẹ́ kí n gbé àǹtí Tọ́pẹ́ Àlàbí wá as a case study. mo mọ àǹtí Tọ́pẹ́ Àlàbí àǹtí Tọ́pẹ́ Àlàbí mọ̀ mi. bẹ́ẹ̀ni. mo fẹ́ràn àǹtí Tọ́pẹ́ Àlàbí àǹtí Tọ́pẹ́ Àlàbí fẹ́ràn mi. ó ṣe mọ. àǹtí Tọ́pẹ́ Àlàbí wà nípò wọn mo wà nípò mi. àṣọ rẹ wọlé wọ̀de àǹtí Tọ́pẹ́ Àlàbí gbé ìkórìíre kalẹ̀ mo bá lọ ṣe. wọ́n wá ń ṣe kéèsì àǹtí Tọ́pẹ́ Àlàbí wọ́n rí pé Lizzy Anjorin ò dá sí. wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kéèsì àǹtí Tọ́pẹ́ Àlàbí wọ́n rí pé Lizzy Anjorin ò dá sí. wọ́n rí pé Lizzy Anjorin ò dá sí. wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kéèsì wọ́n rí pé because kò kàn mí kò sí tó kàn mí. wọ́n rí kéèsì àǹtí Tọ́pẹ́ Àlàbí. àwọn tó ń lé àǹtí Tọ́pẹ́ Àlàbí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀nà bí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ọ̀nà tọ̀hún. tẹ bá wo Instagram mi ẹ rí i pé mo ti fìgbà kan celebrate àǹtí Tọ́pẹ́ Àlàbí every birthday wọn ẹ lọ wọrí Instagram page mi for confirmation. àwọn tí ò kì í celebrate àǹtí Tọ́pẹ́ Àlàbí àwọn ọ̀tá ẹ̀ tó fẹ́ gbé ṣubú wọ́n bẹ̀rẹ̀ sí ní wá wọ́n bẹ̀rẹ̀ sí ní tú díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wá wọ́n bẹ̀rẹ̀ sí ní sọmọ ọmọ ẹ̀ ṣetán school wọ́n lọ́mọ ẹ̀ ṣetán school o ọmọ ẹ̀ ṣègbéyàwó wọ́n ní pọ̀pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ìdí ẹ̀ wọ́n wá lọ pa àǹtí Tọ́pẹ́ Àlàbí wá lọ́jọ́ bẹ́ẹ̀ mi àǹtí Tọ́pẹ́ Àlàbí wá dé ìgbà tá àǹtí Tọ́pẹ́ Àlàbí dé àǹtí Tọ́pẹ́ Àlàbí rò pé àwọn ọ̀tá mi ló pe òun àǹtí Tọ́pẹ́ Àlàbí ò fura pé àwọn ọ̀tá òun ló pe òun. I will tell you why I don't put my mouth in people's matter and I. orí ẹ kò pé àníwèrè ara mọ́ sí ẹ ó ṣe wà lára ẹ ó ní òun ò ń dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ Lizzy mo ti fìgbà kan bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ọkọ ẹ tó bá ti wá bí wá ní ọkọ mi mo wá jà fún sórí pé ọ̀rọ̀ tó ní làákà yìí ló ń sọ ọkọ mi mo wá jà fún ọkọ mi mo wá jà fún lẹ́yìn má jà fọ́kọ ẹ later a padà rí pé ó wá jà fọ́kọ ó ní ó fẹ́ dá empire sílẹ̀ màgbọ́ ó ní ó fẹ́ dá empire sílẹ̀ ó ní tí anybody bá ti bó ṣe sọ nìyẹn o tí anybody bá ti wá fún olóṣèlú ọ̀wọ́n á wá gbèjà olóṣèlú yẹn owó tí wọ́n bá wá fún wọn ọ̀wọ́n á pín ẹni tó fi ọkọ mi mo wá jà fún tó fi bójú ọkọ mi mo wá jà fún ló máa ń pariwo ọ̀ǹtìgbà tí ọ̀rọ̀ ẹ̀ jáde tó so ó fẹ́ ṣe akọ̀yà fún olóṣèlú ìyẹn ẹ̀kọ́ ẹlẹ́nkejì tẹ́ ẹ bá wọ́n lé ní méjì mẹ́ta ọ̀rọ̀ Mohbad báwo ló ṣe kàn ó gbẹnu sí ọ̀rọ̀ bàbá Mohbad báwo ló ṣe kàn ó gbẹnu sí kódà ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ṣé ẹbí ẹ̀ ní Ìjẹ̀ṣà ni ṣókàn ó gbẹnu sí and this is the same girl tani ọ̀rọ̀ yẹn kò kàn mí torí ẹ̀ mo dá sí ọ̀rọ̀ wọn ló wá pọ̀ ẹ̀ tó ń dá sí ìjọ́ kan ni mo sọ fún pé tó bá ti bí ẹ̀dá dá sí ọ̀rọ̀ yìí
a kàn máa wí wọ́rọ̀ wótówótó kò sí sẹ́ǹsì ń bẹ̀ irọ́ náà ló ń pàjọ ẹ jẹ́ àgbọ̀. I'll tell you why I don't care about people, and I'll tell you why I'm a very blunt person. Ati Tnt, I am not your enemy. Until tí àwọn ọ̀tá yín bá tì mí débi tẹ́rù ò ní báyìí wọn ò kí ń padà. Ó ní brother wa kan lórí cyberspace. Ó ti bú mi rí. Ó ti parọ́ mọ́ mi rí. Kódà ní tó parọ́ mọ́ mi dé. Ó ní àbúrò màmá mi ń bá mi sùn lẹ́ni tí mi ò rí rí. Ó dẹ̀ bímọ tiẹ̀. Ìyẹn ò dáa. Brother mi yẹn wà ní Amẹ́ríkà. Ó bí ọmọ titi ẹ̀. Ó tọ́jú ìyàwó ẹ̀ sábẹ́ titi ẹ̀. Ó bẹ̀ sí ní ṣe show fún mi. Toró wà lọ́dà ẹ̀ sábọ́ọ̀dù. Ó bẹ̀ sí ní ṣe show fún mi. Ó bẹ̀ sí ní bú mi. Ó bẹ̀ sí ní bú ọmọ mi. Ó bẹ̀ sí ní ṣe show fọ́kọ mi. Mi ò ṣe show fún rí. Mi ò ṣe show fún ọmọ ẹ̀. Mi ò ṣe show fún ìyàwó ẹ̀. Òun bẹ̀ sí ní ṣe show fún mi. Ó bẹ̀ sí ní ṣe show fọ́kọ mi. Ó ń ṣe fún ọmọ mi. Ó parọ́ mọ́ mi. Ó lábúrò ìyá mi. Ó tún dárúkọ ẹni. Ó lábúrò ìyá mi ẹ̀ ń bá mi sùn. Irọ́. Ìṣọmọ pé èyí tó bá jẹ́ kọ́tẹ́mì kọ̀ mọ̀ òun ni pé àbúrò mọ́mì ẹ̀ kí ló ń pè babaláńrè kí babaláńrè tó kú ìwọ náà ló sọ ó ní wọ́n fọ́ lójú nítorí pé wọn ò nífẹ̀ẹ́ láńrè fúnra ẹ̀ náà ìwọ ń jalè láńrè náà ń jalè àbí bó ṣe sọ́nà kan nìyẹn ó ní láńrè náà ń jalè òun náà ń jalè. Ẹni ẹ wà lábẹ́ ẹ sábọ̀dù wọ́n jọ ṣe kíní ẹ̀ for 2-3 years. Okay. Èmi náà wá dá brother wa ẹ lóhùn wọn ò jẹ́ di show kan méjì lọ tí brother wa ẹ tí wọ́n fi sílẹ̀ lọ. Brother wa ẹ wá padà wá Nàìjíríà. Ó tún wá jẹjà. Èmi ò pẹ́ forgive. Ó tún wá jàmàlà. Ó jàmàlà ó jẹjà àgbọ̀. Ó tó bá ti mú mi tí n bá sọ pé mi ò lè forgive mọ́ ẹni ẹ ti ṣàṣetẹ́ nìyẹn. Brother ẹ wá sí Nàìjíríà àjọjòrí ẹja àjọjòrí eku àjọṣe bí ọmọ ìyá ọmọ bàbá brother wa padà sí Amẹ́ríkà ṣàṣetẹ́ ni brother wa dìde brother abadé ló bá ní òun ò mọ̀ wípé àwọn tí wọ́n ṣépè fọmọ ara wọn láìṣọmọ Lizzy family member òun ni wọ́n ọmọ ẹ̀gbọ́n òun ni wọ́n ọmọ àbúrò òun ni ẹni pé mi ìsọ̀rọ̀ lọ́bẹ̀ ẹni pé mò ń wò torí mo mọ̀ páwọn ọ̀tá ìlú sẹ̀tì ẹ̀ ọ́pù ṣe rí ẹṣin tó gùn lẹ́kọ̀ọ́ kò mọ̀ pé àwọn náà fẹ́ gun ẹṣin yẹn. nítorí Lizzy torí ọ̀dẹ̀ ni ẹ kò sí nǹkan tó ń jẹ́ mò ń pẹ́ forgive tó bá máa forgive mò ń pẹ́ forgive yẹn tó bá ń wá evil ìwọ ni number 1 evil tó yẹ kí wọ́n mú kò sí nǹkan tó ń jẹ́ mò ń pẹ́ forgive káti ẹ̀ wá sọ pé brother yẹn ó ṣẹ̀ àwa tá a ṣẹ̀ tó wá ń pọ̀rọ̀ ó mọ̀ pé gbogbo èèyàn ló máa ń ṣe ìwọ ń ṣèyàn tó wá ń parọ́ monetization pé ẹ̀rí millions ni ó ń gbà tó parọ́ yẹn mọ́ mi kódà ò tún jáde gbà àmúdẹ̀ parọ́ ni o. So gbogbo ọmọ pípẹ́ forgive yẹn ìṣọmọ páwọn ọ̀dẹ̀ tó bá ń bọ́ bẹ̀ sọ̀rọ̀ sórí àwa kan wà lórí mídíà àwọn kan wà àdẹni tí ó bá pariwo jù òun ni wọ́n máa ń gbọ́ sí lẹ́nu. tó bá ní Lizzy wà evil ó dẹ̀ wà manipulative gan she is. jẹ́ ń sáré gbọ́ owó tòwórò ẹ̀ tán torí ọ̀rọ̀ ẹ̀ ó kàn máa ń rojọ́ yẹn lọ. wọ́n ṣe wá ta entertain yẹn kò mọ̀ pé àwọn ọ̀tá tòun náà àwọn náà fẹ́ pera wọn jókòó bẹ́ẹ̀ láti fi láwọn lójú. ọ̀tá yìí náà ni. one thing I notice about this social media ni wípé anything tó o bá ṣe àwọn ọ̀tá ẹ̀ wọ́n máa mú kinní yẹn sọ́wọ́ wọ́n fẹ́ copy ẹ̀ wọ́n wá padà wá bẹ́ẹ̀ bí ọ̀rẹ́ wọ́n destroy ẹ̀ tó bá ti wá destroy ẹ̀ kó tó gbé dání ẹ̀ tó bá ti jábọ́ wọ́n máa padà ṣe nǹkan yẹn láti fi láì lójú. ó ti yẹn. ó yé wa. ṣe rí Ati Tnt òun ò kì í ríbi tó bá ti kọ́kọ́ ṣépè fọmọ ṣe mọ̀ kó ti kọ́kọ́ gùf bó ṣe wà yẹn tí ò bá tẹ́ tán kò ní padà. Lizzy orí ẹ̀ ò pé mo ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo bẹ̀rẹ̀ pé ta ló ṣépè fọmọ ẹ̀ ẹni tó ṣépè fọmọ ẹ̀ kí ló ní o ti forgive ẹ̀ then why you still talking about wọ́n ṣépè fọmọ ẹ̀ wọ́n ṣépè fọmọ ẹ̀ àwọn tí wọ́n ṣépè fọmọ wọn ń kọ́ àwọn tí ó gbé ọmọ wọn lọ sí orí omi tó bá di ẹ̀ nítorí ọmọ wọn ó sọ yẹn wọ́n yìí tóbi yẹ pé wọ́n ṣépè fọmọ ẹ̀ wọ́n ṣépè fọmọ ẹ̀ ẹni tó ṣépè fọmọ ẹ̀ ṣé mo ní o ti forgive ó mọ̀ pé o ní òun pẹ́ forgive ó dẹ̀ ti forgive ẹ̀. ṣé àmọ́ pàtí nǹkan àti ẹ̀ ti ṣe ìwásẹ́kù tí àwọn ọ̀tá ẹ̀ pa bá débi wípé kò ní lè wásẹ́kù mọ́ kò ní ọ̀lẹ́ padà òun máa wọ pé kò sẹ́ni tó lè ní kó má wásẹ́kù. kò sẹ́ni tó ní kó má wásẹ́kù lóòótọ́ kí ló ṣe ṣé wọ́n gbé wọ́n tẹ̀lé lórí mi wáyé tó fi lè wásẹ́kù. kò sí ìjọba tó ní kí anybody má wà àfi tó bá gbé wọ́n tẹ̀lé lé lórí tọ́kásì tó gbé wọ́n tẹ̀lé gan wọ́n ti ju gbogbo ẹ̀ nà kò lè wásẹ́kù kò lè wásẹ́kù kí ló yẹ tó lè wásẹ́kù à ń gbọ́. ìwọ ń bá Tinubu ṣiṣẹ́ ni
kí ló dé wá sẹ́kọ̀ọ́ tá bá bú Tinubu wọ́n bú president wọ́n bú prime minister why tí wíìsì Tinubu tí wọ́n lè bú Tinubu tí Tinubu bá ṣe dáadáa wọ́n yìn tó bá dẹ̀ ṣe dáadáa wọ́n bú Tinubu dẹ̀ nà Tinubu kan fúnra ẹ̀ mọ̀ pé wọ́n bú òun ṣé ìwọ jẹ́ agbẹnusọ fún Tinubu ni ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ni àbórí ọmọ yóò tiẹ̀ pé ni tí ìsẹni tó ti kà ẹ kọ̀ dẹ̀ ń jókòó sórí social media ni ẹ mọ tó ní kálukú belong sí mọ ibi tó ní kálukú belong sí ẹlòmíì gan lórí cyber space minister ní country ẹ̀ẹ́dẹ̀ nímọ̀ adẹ̀jọ́ kan máa bá yín ṣeré ẹ̀jọ́ máa búra yín ẹ̀ẹ́dẹ̀ nímọ̀ wípé. tó tẹ̀ yẹn minister yẹn ń sìn ó ti jọ́ lọ́hùn so tí minister bá wá ṣe nǹkan kan tó ń fi àjà aráàlú wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ àbó orí ọmọ yóò pè mí tó ló jẹ́ minister wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ kájẹ́ ẹ̀ wá sọ pé for example ń sè kí wọ́n ní irú Tinubu yẹn à ń pè ní làbúbù so tá a bá pe Tinubu làbúbù ń sè àgbọ́dọ̀ wá sẹ́kọ̀ọ́ mọ́ ó dàbí kéèsì kan tí wọ́n gbé Ṣòwòrẹ́ lọ sí ilé ẹjọ́ wọ́n ní kí ni Ṣòwòrẹ́ ṣe wọ́n ló bú Buhari ṣé mọ̀ pé ó bú Buhari ok gbà tí wọ́n dé kóòtù Fálànà ń béèrè pé ok ṣé ẹ lè ní kí Buhari wá testify in court pé ó bú òun lóòótọ́ ó bú Buhari ó ń wá information ó bú Buhari so torí ó bú Buhari yẹn kò gbọ́dọ̀ wá sẹ́kọ̀ọ́ mọ́ àbí ìyàn bú Tinubu sì kò gbọ́dọ̀ wá sẹ́kọ̀ọ́ ó mà ga ọ kí lẹ wá ń sọ Nàìjíríà dì báyìí à ń gbọ́ ẹ̀ ó yá sọ̀rọ̀ kí á wèrè. ẹ ní mọ̀ pé èèyàn ńlá ni láwùjọ so àwọn ọ̀tá àti yín ká wọ́n gbọ́dọ̀ bá débi tẹ́rù òtí nígbà. wọ́n ràn wọ́n bó ṣe máa sọ wọ́n ràn wọ́n nìyẹn ọ̀nà unfortunately ó dẹ̀ máa jókòó síbẹ̀ no how many hours 2-3 hours wọ́n rọrùn ọ̀rọ̀ tó bá ìyá mi ó fọlẹ̀ ìyá mi dáadáa ìyá mi kò dáa ìyá mi ajá máa ń rojọ́ burúkú yẹn àwọn ọjọ́ òṣì yẹn àwọn ẹjọ́ burúkú yẹn aṣá kan máa rọ ẹwọ́ gbogbo yìí tó ń rò látara sí wọ́n fẹ́ ba débì kan tó bá ti ba débì kan kò ní wá síkò mọ́ ṣẹ́rí pé ọ̀rọ̀ wọ̀rọ̀wọ̀rọ̀ ni wọ́n fẹ́ ba débì kan kò ní wá síkò mọ́ ó ṣà máa ń wá tó bá ti ń jà kó ń jàjà ó gbọ́dọ̀ wáyàn mọ́ra pé jáàjọ jà babájọ́ ń jà á tètè win ni ọmọ òṣì anyway ẹ jẹ́ ń fi wálẹ̀ jàre á tún pàdé ẹ̀kọ́ nǹkan báyìí mo mọ̀ pé máa pẹ́ ń bì gan mo kàn rí ọ̀rọ̀ yẹn pé ká dá sí ọ̀rọ̀ Godmother ẹ̀yin mọ́mì mi ẹ pè mí fún gbogbo nǹkan tẹ́ bá fẹ́ rà bódà jẹ́ wíìgì náà ni mi ì tí kà tán àwọn fáńfáń wíìgì ṣẹ́rí irú tó rí mi gangan irú eléyìí gangan mo ní irú eléyìí gangan ó wà wíìgì tẹ́ bá rí lórí mi ó wà ẹ kú mọ̀gbà tí mo ti ń lo wíìgì mi ó wà yàtọ̀ sí torí mi àwọn ànọ́dá wọ̀ nírú torí mi lélẹ̀ òun ni ṣẹ́tìrí irú torí mi ń tẹ̀wọ́ lórí mi òun lélẹ̀ so yàtọ̀ sílẹ̀ àwọn oríṣiríṣi wíìgì àkàkà níye okùn bí woman hair wet and waves tó fine dáadáa tọ́mú yes tó fù tẹ́ bá fẹ́ tó máa fù dáadáa gan lórí yóò wà tẹ́ bá dẹ̀ fẹ́ tó máa ra ṣe ṣókí lọ́bẹ̀ oge ó wà gbogbo ẹ̀ ló kún bíbá yìí lọ́lọ́pọ̀ òjọ̀kan ọwọ́ aṣọ náà sọ́mà ti dé ẹ̀yin mọ́mì mi tí ì kẹ́ máa ra aṣọ sọ́mà àwọn 3/4 gown àwọn mini gown tẹ́lẹ̀ fi rọ́ọ̀kì ti sọ́mà àwọn armless gown tó jẹ́ native tẹ́lẹ̀ fi rọ́ọ̀kì sọ́mà gbogbo ẹ̀ ni mo ní ẹjọ́ patronize mi tó bá dẹ̀ jẹ́ àwọn spiritual items náà ni ẹ wò ó ẹ má jẹ́ àlàgùn jìnnà ẹ jẹ́ àtọ́jú ara wa ara gbé láyé yìí o tẹ́ bá gbọ́ pé ogun láyé kò ṣeé dúró wò ó kò ṣeé dúró wò ó kò ṣeé dúró wò ó ẹ jẹ́ àtọ́jú ara wa o àbá tẹ̀yọ̀ jẹ́ ọlọ́run ò kó àjò báíbù gan sọ ó ní ohun tí o bá ní ni kò fi ra ẹ̀mí ẹ padà ẹ gbọ́ ohun tó bá ní ni kò fi ra ẹ̀mí ẹ ó ń já wa sí ni ẹ sì mọ̀ pé lówe ni Jésù máa fi ń bá àwọn ọmọlẹ́yìn ẹ̀ sọ̀rọ̀ ọ̀nà tẹ́ bá lè tọ̀ láti ráyé gbé fúnra yín òun ní kẹ́tọ̀ that is why èmi ò condemn anything ìbájọ́ náà ṣẹ̀ṣe lọ́lọ́run darí yín sí ẹ̀tọ́ dáadáa ìbájẹ́ mùsùlùmí ẹ̀tọ́ ìbá sì jẹ́ ti tèmi Jésù báyìí náà ní ẹ̀tọ́ fún ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan spiritual items ẹ má gọra yín o ẹ má gọra yín lórí ọmọ ẹ má gọra yín lórí ọkọ ẹ má gọra yín lórí iṣẹ́ ẹ má gọra yín lórí ayé yín gangan gbogbo àwọn nǹkan spiritual tẹ́ lè lò láti dójú ti èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ láti pa ọ̀tá lẹ́nu mọ́
kọ́nà yín ṣí kọ́nà yín là kẹ́ di ọlọ́pẹ́ kẹ́ gbégbá ọpẹ́ ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ ní ìlú Canada. Kò sí country tí mi ò send the spiritual items sí. Gbogbo ẹ̀yin dádì tó kù díẹ̀ káàtó fún ẹ pè mí àwọn nǹkan tẹ́ lè lò tọ́nà àṣí tọ́nà àlà ó wà available. Gbogbo ẹ̀yin mọ́mì tó kù díẹ̀ káàtó fún either business ò lọ dédé iṣẹ́ ò lọ dédé wọ́n kórìíra yín níbi iṣẹ́ wọ́n kàn ń ṣe bákanbàkan sí yín ẹ wá nídìí àwọn nǹkan tẹ́ lè lò láti fi ṣẹ́gun ọ̀tá láti lè fi ní testimony ayọ̀ ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ. Mo dẹ̀ assure yín wípé ẹ ní regret owó yóò ní wọgbó nípa ìfẹ́ Kristi. Gbọ́ ni wọ́n ní tó bá jẹ́ ìmọ̀ tọ́lọ́run alààyè ni yóò dúró títí láéláé. Tó bá ti jẹ́ wípé nípa ìfẹ́ Jésù ni ó máa dúró títí láéláé ó máa ṣe kí ni ó máa jẹ́ fún wa. So gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn ọṣẹ lọ́fíńdà oil àwọn nǹkan fà àwọn nǹkan arọ́bí àwọn nǹkan aṣínà àwọn nǹkan tẹ́ lè lò fún àmúbọ́ gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé àmúbọ́ ló yọ yín lẹ́nu àwọn nǹkan tẹ́ lè lò láti lè fi òpin sí àmúbọ́ yẹn ẹ pè mí. Tó bá jẹ́ business yín ni ò lọ dédé àwọn nǹkan tẹ́ lè lò láti fi boost business yín láti fi ṣínà kọ́nà yín ṣí kọ́nà yín là ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ the baby of Yorùbá nation. Ẹ pè mí ojú òní tí mi ò ní wá gbogbo yín tì ní agbára Ọlọ́run àdúrà gbogbo wa máa gbà Ọlọ́run á fi àyè gbà wá gbogbo ibi tá a fẹ́ tá a rókòrè sí Ọlọ́run á ṣe fún wa. Ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ àwọn nǹkan ìfẹ́ náà ní fẹ́mi bí ojú ti fẹ́ mú fẹ́mi bí irú ti forí fẹ́mi bí eyín ti fẹ́ nú fẹ́mi tẹ̀mí fẹ́mi tọkàntọkàn fẹ́mi taratara kì í ṣe gbogbo aṣọ là ń sá lóhùn tó bá jẹ́ àwọn ẹ̀ náà ni ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ àdúrà gbogbo wa gbà mí ní wá yín tì. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹtọ notification bell yín. Ẹ má wá gbàgbé product iléeṣẹ́ TL gbogbo ẹ̀yin tẹ́ ìrógùn diabetes rẹ̀ ẹ mọ̀ bínú àwọn èèyàn ti fẹ́ pín mi pa. Lady K ogun diabetes ò ti tán mo sọ́ngbà yẹn mo ní ẹ tètè wá rà ó kó tó tán ogun diabetes ò sí mọ́ àfi tẹ́ bá máa lọ rà ní Naija tó bá dẹ̀ tún ti kó dé sí Canada máa jẹ́ kẹ́ mọ̀ but for now ẹ wo pakurumọ kodobo dáadáa eléyìí ò ní side effect kò ṣe tó máa jẹ́ kókó yín dúró báyìí tí ò ní wálẹ̀ mọ́ mọ́mì kan lọ béèrè question yẹn lọ́wọ́ mi mo rẹ́rìn dáadáa wọ́n wò pókè àmú mọ́ alvat so that tó bá ti ń sọ àwọn èèyàn lè mọ̀ eléyìí ò ṣe tó kàn máa dọ̀rọ̀ pa síbẹ̀ tí ò ní wálẹ̀ mọ́ no àbí tó máa jẹ́ kórí fọ́ yín àbí tójú yẹn wá pọ́n ṣoṣoṣoṣoṣo no àwọn eléyìí confam wọn ni no any side effect àjẹbí ìdán tó mú yes tí mo lè fọwọ́ ẹ̀sọ̀yà ẹ wo ẹ̀yin tí ẹ bá lọ miss àwọn nǹkan tí Lady K bá ń polówó mi lára sọ jù àwọn tó mọ̀ ló mọ̀ tẹ́ bá rajà lọ́dọ̀ Lady K ẹ tún fún àwọn èèyàn ní fóònù nọ́mbà pé ẹ̀yin náà pé kẹ́ rajà lọ́wọ́ ẹ̀ kì í ṣèmi náà Ọlọ́run ni Ọlọ́run ni àti wípé mi náà ní bà ara mi jẹ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí agúnmu jẹ̀díjẹ̀dì ẹ̀yìn àgbẹ̀ pé ẹ̀yìn àgbẹ̀ ẹ̀jẹ̀ ń tẹ nílò rẹ̀ ọ̀pá yìí ròyìn waist ròyìn ẹ̀ lè jókòó dáadáa ẹ̀ lè ṣe kinní kan ń tẹ nílò rẹ̀ kẹ́yà gbogbo ẹ̀dànù kára yín kó fúyẹ́ kẹ́ jókòó 24 hours kẹ́tẹ̀ má mọ̀ pé jókòó tó bá sì jẹ́ pé wọlé kan lẹ̀ ni tẹ́dò tẹ́yìn párò lọ òun lélẹ́yìí agbójí manpower ẹ gbádùn ara yín bó bá ṣe wù yín so òun ni ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí gbogbo àwọn product yẹn ẹ pè mí mo wà available at any time when it comes to business mo wà available but when it comes to gossip mi ò sí available so bó ṣe jẹ́ nìyẹn mi níwá gbogbo ẹ̀yin mọ́mí ẹ̀yin dádì tì Yorùbá nation no going back no retreat no surrender Yorùbá nation ẹ má jẹ́ ká ṣe kí ẹ má jẹ́ ká làágùn jìnnà ẹ gbá mi láago kẹwàá àwọn iṣẹ́ tó dáa tó wà pa tó máa ṣe kí ni tó máa jẹ́ fún yín ogun tí ò ní iṣẹ́ kò ní mọ̀nà ọ̀dọ̀ wa láṣẹ Èdùmàrè tó bá lè jẹ́ àwọn lọ́fíńdà náà ni ó lè Michael Miss Paris back to sender ọ̀nà ńlá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi Divine Grace gbogbo ẹ̀ ló wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ aka gbogbo lòwò lọmọ láti ilẹ̀ ayé ti tèmi ni gbogbo lòwò lọmọ mo máa sọ dáadáa business tábà dẹ́ gùdù sí àwọn òun tà sí bó ṣe jẹ́ nìyẹn so ẹ ṣé gan ire o.